Ìkàlẹ̀ ní gbogbo ibi tí ẹ ti ní àǹfààní láti mọ gbọ́ wa. Wọ́n kí wa káàbọ̀ sí orí ètò JAMB UTME series níbi tí a ti ń ṣàlàyé àwọn iṣẹ́ eléyìí tí ó mọ jáde ní tó súnmọ́ kó jáde níbi ìdánwò JAMB àti tí a mọ̀ sí UTME bákan náà. So lánàá a parí logarithm adẹ̀gbádé ohun pé a bẹ̀rẹ̀ Surds lénìí. So mo fi ń tó alé tí pé pẹ̀lú ògo Ọlọ́run bá àwa tí a bá ń bá ètò yìí lọ tí a jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ tí ń gbáradì fún JAMB. So lẹ́yìn tá a bá ti parí iṣẹ́ tèmi tí a mọ̀ sí Surds, ó súnmọ́ kẹ́ lè ṣe kíni o, kẹ́ lè ṣe ìbéèrè méje so nínú kíni o, nínú àwọn JAMB yín. So tó bá yẹ pé ẹ ń bá wa lọ ní tòótọ́. So tó ní mo fẹ́ ká máa ṣe kíni o, ká máa gbìdánwò ara wa síwájú kí ìdánwò náà tó dé. Ó yá. Ẹja ṣe ní kánmọ́kánmọ́. So Surds, kí ni à ń pè ní Surds? Ẹ rí i pé lánàá nígbà tí mò ń ṣe kí ni o, ìgbà tí mò ń ṣàlàyé indices fún wa tí a dé ibi root, mo sọ fún wa pé tá a bá ní square root of 9 gẹ́gẹ́ bí àpẹẹrẹ, kí ni mo pè o? Ọ̀nà òmùlẹ̀ lè gbà ṣe ní Yorùbá. Ẹ rí i pé square root of 9 lánàá bí mo ṣe sọ òun náà ni pé kí ni? Kí ni nọ́mbà tó yẹ pé tẹ́ bá multiply pẹ̀lú ara rẹ̀ lẹ́ẹ̀mejì tí ó mọ̀ fún yín ní 3 tí ó mọ̀ fún yín ní 9. A mọ̀ pé òun náà ní kí ni o, òun náà ní 3 tàbí kí ni, tàbí kó jẹ́ -3. Mo rò bó ti yọ abáwọn. So gẹ́gẹ́ bákan náà wẹ̀ ká pé n bá ní square root tí bá ní cube root. So tí yé bẹ́ẹ̀ mo ní cube root of 8 gẹ́gẹ́ bí àpẹẹrẹ ṣe pé tá a bá fẹ́ ṣe èèyàn náà ní Yorùbá. Òun náà mọ̀ túmọ̀ sí pé kí ni o, kí ni máa multiply pẹ̀lú ara rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta tí ó mọ̀ fún mi ní 8. Kí ni yẹn? Ẹ rí i pé 2 ni o. Tó ti bá ní 2 times 2 times 2 yóò mọ̀ fún mi ní 8. Ẹ wá rí àwọn root yìí o. Square root ni o. Cube root ni o. A máa pè wọ́n ní radical. So ti irú àwọn nọ́mbà yẹn la máa ń pè ní kí ni radical. Bó wá ní ká pé bá ní irú radical yìí ń kọ́ square root of 2. Kí ni nọ́mbà tó yẹ pé tẹ́ bá multiply pẹ̀lú ara rẹ̀ lẹ́ẹ̀mejì tí ó mọ̀ fún mi ní 2. Tàbí tí bá tiẹ̀ ní cube root of 3. Kí ni nọ́mbà tó yẹ pé tí bá multiply pẹ̀lú ara rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta tí ó mọ̀ fún mi ní 3. Ẹ rí i pé irú àwọn nọ́mbà báyìí ó nira láti wá o, kódà a lè má rí. So tí yé bá wọn. Ṣé irú àwọn nọ́mbà tó bá jẹ́ pé radical ni wọ́n, tó wá jẹ́ pé a lè wá bóyá square root wọn ni àbí cube root wọn ni, a lè gbà sọ root tí wọ́n ṣe kí ni o, tí wọ́n ní lára wọn. Ẹ rí i pé square root of 9 nísìn a ti gbà sọ root yẹn lára rẹ̀ torí square root of 9 náà ni 3 ni, torí a mọ̀ pé 3 la máa multiply pẹ̀lú 3 tí ó fún wa ní 9. So cube root of 8 a mọ̀ pé 2 ni, a ti gbà sọ cube root yẹn kó lọ ní ara rẹ̀. Kò rọrùn fún wa láti gbà ní ara kí ni o, lára 2. Ẹ wá di irú àwọn nọ́mbà báwọn tó jẹ́ pé radical ni wọ́n o, ṣùgbọ́n tí ò ní mọ rọrùn fún yín láti mọ ṣe kí ni, láti sọ di nọ́mbà tí ò ní ní radical mọ́. Òun la máa pè ní kí ni o, òun la máa pè ní Surds. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ square root of 2 Surds ni o, square root of 5 Surds lòun náà, square root of 3 Surds ni o, square root of 7 Surds ni o. So ti yẹ bá o. So ní àkótán ajá sí pé gbogbo àwọn nọ́mbà tó yẹ pé wọ́n jẹ́ kí ni o, tẹ́ bá wọnú radical yẹn tí ẹ wá ṣe perfect square ló wà nù rẹ̀. Perfect square ni àwọn nọ́mbà tó yẹ pé ó lè fún wa ní square root. So ti yá báwọn. So àwọn nọ́mbà tó yẹ pé ó lè fún wa ní square root, tó yẹ pé square root nìkan lẹ ń ṣe kí ni o, lẹ ń ṣiṣẹ́ lé lérí. Tẹ́ bá wọnú àwọn nọ́mbà yẹn tí ẹ bá ṣe perfect square, ajá sí pé kí ni o, Surds ni ó mọ̀ jẹ́. Káwá lọ mọ̀ Surds yìí o, irrational number ni wọ́n. Ẹ rí i pé a ti ṣàlàyé irrational number fún wa, tá a bá gbàgbé. A ní irrational number làwọn nọ́mbà tí wọ́n ṣe rational number. Kí dẹ̀ ni rational number? Rational number ni àwọn nọ́mbà tó yẹ pé a lè ṣe kí ni o, tá a lè kọ lágbọ́nrin báyìí, wọ́n yọ látara ratio àwọn nọ́mbà tá a lè rationalize. tó ti máa ń pé bí p divided by q tí q ò ní mọ jẹ́ kí ni o, tí q ò ní mọ jẹ́ òdo. Ẹ pé tí q wa bá ti jẹ́ òdo kí la máa ní ẹ, a máa ní undefined. So tí tó ẹ gbà lè kọ nọ́mbà kan tá lè kọ lágbọ́nrin fraction, rational number ni. 2/3 rational number ni o, 1/3 rational number ni o. Mo rò bó ti yé mi báwọn.
so kódà root 4 rational number ni torí root 4 kí ni ó padà di 2 2 sì ń ṣe kí ni o 2/1 mo rò bó ti yọ báyìí so rational number ni wá ra àwọn nọ́mbà tẹ́ ẹ lè rí kọ ní kí ni o so ní fraction form tó jẹ́ pé yóò nira fún wa láti rationalize ẹ̀ òun là ń pè ní kí ni irrational number so gẹ́gẹ́ bí àpẹẹrẹ òun náà ni pé èyí tó common jù òun náà ni pi wa o ẹ rí i pé wọ́n kàn máa ń kọ pi bí 22/7 lómi máa gbẹ ṣebí pi ṣebí 22/7 ni 22/7 fraction náà sì lòun náà rárá o kìí ṣe 22/7 gangan ló ń fún wa ní pi ṣùgbọ́n wọ́n fraction tó súnmọ́ pi òun náà ni 22/7 approximate value rẹ̀ mo rò bó ti yọ abáwọn so pi yóò mọ̀ jẹ́ kí ni o òun náà mọ̀ jẹ́ irrational number nínú àwọn irrational number òun náà ni kí ni root 2 pé tẹ́ bá tẹ calculator yín root 2 àwọn nọ́mbà tẹ́ mọ̀ rí kò dópin o àwọn nọ́mbà àwọn kò ṣe kí ni o kò lópin ajá sí pé nínú àwọn tẹ́ fi lè mọ̀ àwọn irrational number náà ni pé kí ni o fraction rẹ̀ decimal tí ó mọ̀ ní kò ní mọ̀ lópin yàtọ̀ sí pé kò ní mọ̀ lópin ìgbà mìíràn kò fi dandan kí decimal máa lópin ẹ lè ní recurrence decimal gẹ́gẹ́ bá ìṣàlàyé ń jò ní ẹgbẹ́ tá a bá ní 1.33333 àwọn tó bá jẹ́ pé recurrence decimal báyìí ni wọ́n tí mo la lè kọ́ báyìí ajá sí pé àwọn irrational number làwọn decimal number tó yẹ pé kò lópin ṣùgbọ́n wọ́n rí ọ̀kọ́ pé 3 àti 3 rí ọ̀kọ́ báyìí so ìyẹn ò rational number ni bẹ̀tọ́ báyìí pé decimal number ni kò lópin kìí sí ìtúnṣe recurrence decimal ajá sí pé irrational number ni o adìyẹ àti wàá mọ̀ pé àwọn sọ́ọ̀dì náà àwọn nọ́mbà tó bá jẹ́ radical tá a lè wá wọn aláwọn láà máa pè ní sọ́ọ̀dì ajá sí pé tíyẹn bá ti yé wa a lè sọ pé gbogbo sọ́ọ̀dì òun náà ni ó mọ̀ jẹ́ kí ni o òun ni ó mọ̀ jẹ́ irrational number ṣùgbọ́n kì í ṣe gbogbo irrational number ni ó mọ̀ jẹ́ sọ́ọ̀dì òròbó ti yé mi báwọn pi ní ìsìn irrational number ni ó ṣe sọ́ọ̀dì ni kì í ṣe sọ́ọ̀dì o root 2 sọ́ọ̀dì ni ṣé irrational number ni irrational number ni mo lérò pé agbọ̀yé báyìí so agbami tá fi mọ́ ṣe kí ni o agbami tá fi mọ́ ṣe iṣẹ́ lé ní nìyẹn jẹ́ tẹ́lẹ̀ ìbáyé wa sọ́ọ̀dì ó wá ní àwọn òfin oríṣiríṣi tó dìmọ̀ sọ́ọ̀dì ó ní àwọn òfin oríṣiríṣi tó dìmọ̀ kí n tó di pé a bẹ̀rẹ̀ iṣẹ́ lórí rẹ̀ inú òfin alákọ̀ọ́kọ́ eléyìí tí mo fẹ́ ká mọ̀ lérí rẹ̀ òun náà ni pé kí ni o ẹ wò gẹ́gẹ́ bí àpẹẹrẹ kápẹ́ bá ní square root of 2 times square root of 2 torí a tún lè gbọ́ yé tẹ́ bá ní sọ́ọ̀dì tó jẹ́ pé tó wà nínú radical yẹn àbí tá bá ní sọ́ọ̀dì tẹ́ bá multiply sọ́ọ̀dì papọ̀ mọ́ra wọn tó jẹ́ pé tí ń bẹ nínú radical yẹn rational number ni ṣe pé tó ń bẹ nínú radical yìí gangan 2 ni tẹ́ bá padà multiply àwọn méjèèjì papọ̀ á padà máa ní rational number bẹ́ẹ̀ tí mo fẹ́ fàyàn bíbá yìí ni pé tá bá ní square root of 2 times square root of 2 tá bá ṣe fẹ́ mọ dátọ̀ wa láàmú àbí ká mọ waste tọ̀ wa ẹ mọ̀jà sọ pé a lè sọ pé root 2 kò sí láburú ń bẹ̀ so tí ajá sí pé tí n bá sọ pé root 2 ní ìsìn ẹ mọ̀ gbọ́yé sí pé square root of 2 náà ni mo ń ṣe kí ni o òun náà ni mo ń sọ so ajá sí pé root 2 times root 2 ṣe ń pé root 4 ni tàbí ẹ mọ̀ kí n tó kọ òfin eléyìí kọ́ mọ́ dàrú pé torí a gbọ́dọ̀ ṣe kí ni o a gbọ́dọ̀ gbé òfin lórí níta àti ìmọ̀ ó yẹ ẹja ṣe léyìí ẹja kọ́kọ́ sí òfin alákọ̀ọ́kọ́ tí mo fẹ́ ká pé mo ní square root of 9 times square root of 16 ó yá a ti mọ̀ pé kí ni square root of 9 pẹ̀lú àlàyé tá a ṣe o kí ni nọ́mbà tó yẹ pé tá a bá multiply pẹ̀lú ara rẹ̀ tí ó mọ̀ fún wa ní tá a bá multiply pẹ̀lú ara rẹ̀ lẹ́ẹ̀mejì tí ó mọ̀ fún wa 9 3 ni 16 náà ni pé kí ni nọ́mbà tó yẹ pé tá a bá multiply pẹ̀lú ara rẹ̀ lẹ́ẹ̀mejì tí ó mọ̀ fún wa ní 16 kí nu 4 ni o ajá sí pé yóò mọ̀ fún wa ní kí ni o yóò mọ̀ fún wa ní 12 so ti yé mi báwọn ọ̀dà bó wà ní ká pé tí n bá láwọn nọ́mbà yìí lẹ́yọ ńkọ́ ká pé mo ní wọn papọ̀ pé square root of 9 times 16 mo fẹ́ fa òfin kan yọ ni o ọ̀yà ẹ rí i pé tẹ bá ní 9 times 16 wà ẹja ṣe 16 times 9 9 times 6 54 ni o a kọ fún wa fi 5 pamọ́ 1 times 9 9 pẹ̀lú 5 tẹ fi pamọ́ jẹ́ 14 ó jẹ́ 144 papọ̀ so ti yé mi báwọn ẹ rí i pé kí ni wà ní square root of 144 kí ni máa multiply pẹ̀lú ara rẹ̀ lẹ́ẹ̀mejì tí ó mọ̀ fún mi ní 144 kí nù á rí i pé 12 ni so ti yé báwọn
kí lẹ ṣàkíyèsí ẹ rí wípé nígbà tí mo ṣe kí ni o tí mo multiply wọn lẹ́yọ tí mo dẹ̀ sì multiply wọn papọ̀ kí ni mo ń get nǹkan kan náà tó ti yé mi báwọn mo ń get nǹkan kan náà ajá sí pé òfin tí mo fẹ́ yọ bíbá yìí náà ni pé kí ni o tẹ bá ní square root of a àti b tó ti yé báwọn bí a ní sìn ní product nọ́mbà méjì wọ́n wá jọ wà nínú radical ìtumọ̀ rẹ̀ náà ni pé kí ni o ẹ lè pín fún ọlọ́yọ̀ kọ̀ọ̀kan ajá sí pé ọmọ jẹ́ square root of a times square root of b gbòròbó tí ń bá wọn yóò mọ jẹ́ square root of a times square root of b ṣàgbọ́yé pẹ̀lú òfin ajá sí pé tí n bá ní sìn pé square root of 20 times 3 mo lè sọ pé kí ni o yóò mọ jẹ́ square root of 20 times square root of 3 ẹ dákun ẹ já di òfin yẹn mú lálákọ̀ọ́kọ́ bó wà ní tó bá jẹ́ wípé mo tún nírú eléyìí nǹkan square root of 16 divided by square root of 9 ẹ já wo tóun náà jẹ pẹ̀lú àlàyé kí ni square root of 16 kí láàbà multiply pẹ̀lú ara ẹ̀ lẹ́ẹ̀mejì tí ó mọ fún wa 16 4 ni o mo rò bó ti yé mi báwọn ọ̀yà divided by kí láàbà multiply pẹ̀lú ara ẹ̀ lẹ́ẹ̀mejì tí ó mọ fún wa ní 9 ẹ rí i pé òun náà ní kí ni 3 mo rò bó ti yé mi báwọn gẹ́gẹ́ bákan náà ẹ̀wẹ̀ tẹ́ bá ṣe wọ́n papọ̀ tẹ́ kó ọ lápò tán ipe square root of 16 over 9 so ti yé mi báwọn ìpínlẹ̀ náà jẹ́ square root of 16 4 square root of 9 3 tó bá yẹ pé yẹn ò yé yín ẹ jẹ́ ń lo àwọn tó jẹ́ pé ó lè gera wọn ẹ máa gbọ́ kápá ní square root of 144 divided by square root of 9 mo ti mọ̀ pé square root of 144 kínú 12 àbí square root of 9 dẹ́sì jẹ́ kíni o ó jẹ́ 3 bó ní tó bá yẹ pé wọ́n wá lápapọ̀ ńkọ́ 144 divided by 9 mo rò bó ti yé mi báwọn ajá sí pé yọmọ jẹ́ kíni o kíni 144 divided by 9 tẹ́ bá divide ẹ̀ papọ̀ ṣe pé 16 ni ó fún wa mo rò bó yé mi báwọn ṣe pé 16 ni ó fún wa 145 divided by 9 16 ni ó fún wa pé 9 mi ò lá máa rí inú 14 1 okùn 5 9 mi ò lá máa rí inú 54 6 kí wá ní square root of 16 4 kí dẹ̀ ní 12 divided by 3 náà 4 kí ni mo fẹ́ fàyọ̀ ńbẹ̀ náà pé kí ni o tá a bá ní square root of a divided by b òun náà dàbí ká máa ṣe kí ni o ká máa fún àwọn square root yẹn ní kí ni ká máa fún àwọn nọ́mbà yẹn lọ́yọ̀ kọ̀ọ̀kan ká máa fún wọn ní root yẹn lọ́yọ̀ kọ̀ọ̀kan kí ló fi alákọ̀ọ́kọ́ tó wáyé pé multiplication ni so ti yé mi báwọn ó dàbí pé kí ni tí bá ní square root of ab yóò mọ jẹ́ kí ni square root of a times square root of b tó wáyé pé àwọn méjì ni wọ́n ní square root àwọn méjì ló wà nù square root ó dàbí kó jẹ́ pé kí ni o ká fún àwọn square root yẹn lọ́yọ̀ kọ̀ọ̀kan a lè ṣe kí ni o a lè pín àwọn root yẹn fún wọn lọ́yọ̀ kọ̀ọ̀kan jẹ́ tẹ́lẹ̀ yẹn bá ti wáyé wa ká lọ́ọ́ mọ̀ pé square root of a plus square root of b òun ò ní mọ jẹ́ square root of a plus b o òun ò ní mọ jẹ́ square root of a plus b o mo rò bó ti yé mi báwọn gẹ́gẹ́ bákan náà wẹ̀ square root of a minus b náà ní mọ jẹ́ kí ni square root of a minus square root of b bó la ṣe mọ̀ ọ̀yà ẹja tún lo nǹkan kan náà ká pé nísìn mo ní square root of 144 plus what plus 16 ẹgbẹ́ tá a bá ro 144 àti 16 papọ̀ kí lélẹ́ yóò fún mi 20 àbí 0 so 6 160 yóò mọ̀ jẹ́ square root of 160 tá a bá ṣe lẹ́yọ ńkọ́ pé square root of 144 plus square root of 16 àti mọ̀ pé square root of 144 jẹ́ 12 plus square root of 16 òun jẹ́ 4 eléyìí jẹ́ 16 ẹgbẹ́ square root 160 kò ní mọ̀ fún 116 ajá sí pé wọn ò ní mọ̀ ṣe kí ni wọn ò ní mọ̀ dọ́gba ìyìn tí ó mọ̀ dọ́gba tẹ́ pẹ́ lè mọ̀ pín fún wọn lọ́yọ kọ̀ọ̀kan tẹ́ mọ̀ fún wọn ní root lọ́yọ kọ̀ọ̀kan kí nìyẹn o multiplication àti kí ni o àti division kò ní mọ̀ ṣiṣẹ́ fún addition kò dẹ̀ ní mọ̀ ṣiṣẹ́ fún subtraction ìgbà tí ó mọ̀ ṣiṣẹ́ fún addition àti subtraction tẹ́ mọ̀ rò wọ́n papọ̀ nígbà tó bá yẹ kí wọ́n bá jọ ṣe kí ni o tí wọ́n bá jọ ní nǹkan kan náà tí wọ́n jọ ní coefficient kan náà bó ti yé mi báwọn tí wọ́n jọ ní coefficient kan náà gẹ́gẹ́ bí àpẹẹrẹ nísìn tí n bá ní square root of 1 àbí kí n sọ pé 2 root 3 plus 5 root 3 ẹ rí i pé mo ti mọ̀ pé kí ni ṣé root 3 plus root 2 ṣé yóò mọ̀ fún mi ní root 5 pẹ̀lú àlàyé iṣẹ́ ipá ti mọ̀ pé òun ò ní mọ̀ jẹ́ root 5 ṣùgbọ́n root 3 2 root 3 ìtumọ̀ eléyìí ni pé root 3 méjì plus 5 root 3
root 3 márùn so ti ó dàbí ká sọ pé búrẹ́dì méjì pẹ̀lú búrẹ́dì márùn wọ́n jẹ búrẹ́dì mélòó wọ́n jẹ búrẹ́dì méje so ajá sí pé lẹ́yìn náà mo jẹ́ kí ni o 7 root 3 mo lè gbẹ mọ ìyàtọ̀ ọbẹ̀ inú nígbà yìí sọ́ọ̀dì kan náà ni wọ́n jọ ní nọ́mbà kan náà ní bẹ́ẹ̀nu rádíkà ìta máa rò pọ̀ tó bá ti jẹ́ pé nọ́mbà kan náà ní bẹ́ẹ̀nu rádíkà tá a fẹ́ mọ rò wọ́n papọ̀ òun náà ni pé kí ni o coefficient wọn lẹ́ẹ̀mọ rò pọ̀ so ajá sí pé lẹ́yìn ní sí ohun a root x plus b root x kí ni ó mọ fún wa yóò mọ jẹ́ a plus b root x gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni fún subtraction náà so ó ṣiṣẹ́ fún subtraction bákan náà ẹ̀wẹ̀ pé a root x minus b root x root s a root s b yóò mọ jẹ́ kí ni o a minus b root x mo rò bó ti yá báwọn ẹ dákun ẹ jẹ́ ká di òfin yẹn mú bó wà ní agbẹ̀n bá ní square root of a times square root of a ẹ mọ́ dára yín láàmú a ní ọmọ jẹ́ o tó ti yá báwọn a ní ọmọ jẹ́ tá a bá débi rationalization máa máa ṣàlàyé òun náà ni pé kí ni tí rational number méjì bá tí surd méjì bá multiply ara wọn mo bó ti yá báwọn tó jẹ́ pé tó wà ní radical yẹn rational number náà ní tẹ́lẹ̀ tó ti yóò mọ̀ fún wa ní rational padà tó ti yá báwọn yóò mọ̀ fún wa ní rational padà bó ṣe jẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn pé tá a bá ní square root of 9 times square root of 9 pẹ̀lú òfin tá a ti mọ̀ tẹ́lẹ̀ a ti mọ̀ pé kí wọ́n tó split wọn ní méjèèjì báyìí wọ́n jọ ṣe kí ni wọ́n jọ wà papọ̀ pé square root of 9 times square root of 9 àbí so ilé ọmọ á jẹ́ square root of kí ni 9 times 9 81 kí dẹ̀ ni square root of 81 9 òrùbó ti ń bá wọn ajá sí pé root Lukgaf times root Lukgaf kí ni ọmọ jẹ́ Lukgaf so ti root 100 times root 100 kí ni ọmọ jẹ́ 100 òrùbó ti yá bá wọn ẹ dákun gbogbo àwọn òfin tí mo fẹ́ kí ká gbọ́yé dáadáa nìyẹn gbogbo àwọn òfin tí mo fẹ́ ká gbọ́yé dáadáa nìyẹn kí lófin alákọ̀ọ́kọ́ òun náà ni pé root ab òun náà ni pé kí ni root a times root b ẹlẹ́ẹ̀kejì náà root a divided by b òun náà ni kí ni root a divided by root b ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé kí ni root a plus root b òun ò ní mọ jẹ́ kí ni òun ò ní mọ jẹ́ root a plus b o tó ti yé bá wọn bákan náà wẹ̀ root a minus root b òun náà ní mọ jẹ́ kí ni o òun ní mọ jẹ́ root a minus b ṣùgbọ́n a lè ṣe kí ni a lè ro coefficient wọn papọ̀ ajá wípé tó wáyé pé wọ́n bá ní coefficient kan náà pé a root x plus b root x òun lè mọ fún wa ní kí ni a plus b root x mo ṣàlàyé bó ṣe jẹ́ bẹ́ẹ̀ fún wa bí wọ́n pé 3 root 5 plus 4 root 5 pé root 5 mẹ́ta plus root 5 mẹ́rin búrẹ́dì mẹ́ta pẹ̀lú búrẹ́dì mẹ́rin so tí bá ẹ rí pé búrẹ́dì méje ní ọmọ jẹ́ ajá sí pé lè náà ọmọ jẹ́ kí ni 7 root 5 so bákan náà ẹ̀wẹ̀ so a root x minus b root x òun náà ọmọ jẹ́ kí ni a minus b root x so ìfín tí wọ́n á fi káàdì rẹ̀ lẹ́wọ̀n náà ni pé root a times root a ẹ mọ́ dàá ńlá ẹ mọ́ jẹ́ ọmọ ìtumọ̀ a lè jẹ́ nọ́mbà kan nọ́mbà yóò tí ọba àríkó jẹ́ tó bá jẹ́ pé náà tí sọ́ọ̀dì kan náà lè fi multiply ara wọn ẹ mọ̀ ṣe kí ni yóò mọ̀ gba aṣọ lára sọ́ọ̀dì yẹn yóò mọ̀ fún wa ní a yóò mọ̀ gba aṣọ lára rẹ̀ yóò mọ̀ fún wa ní a bó wà ní bó la ṣe lè mọ̀ kọ sọ́ọ̀dù ní basic form so basic form tí wọ́n bá ní ká kọ sọ́ọ̀dù ní basic form òun náà ni ibi tó jẹ́ pé kò ní ṣe é ṣe kí ni o tí ò ní ṣe lọ mọ́ so ibi tí ò ní ṣe kí ni o ibi tí ò ní ṣe lọ mọ́ gẹ́gẹ́ bí àpẹẹrẹ níṣẹ́ ẹ rí i pé nígbà tá à ń ṣe fraction náà a lè gbé nǹkan lọ sí lowest term tí ẹ bá ń tọ́ ẹ pé kò ní ṣe é gíra wọn mọ́ so ọ̀yà a ní square root of 27 gẹ́gẹ́ bí àpẹẹrẹ a ní square root of 27 gẹ́gẹ́ bí àpẹẹrẹ wọ́n á ní ká ṣe kí ni wọ́n ní ká gbé lọ sí basic form láti gbélé lọ sí basic form kò le rárá kí la pè basic form náà ni pé kí ni o a tún lè tú eléyìí sílẹ̀ sí so a tún lè tú eléyìí sílẹ̀ sí nítòótọ́ root 27 yìí kí ni o sọ́ọ̀dì ni o ṣùgbọ́n a tún lè ṣe kí ni a tún lè dínkù wálẹ̀ jù báyìí lọ ó dàbí kí wọ́n sọ pé 2 divided by 4 náà ṣe àpé 2 divided by 4 náà ni pé kí ni o fraction yìí kò tí ì débi tí ń lọ a tún lè fi 2 gé tí ó mọ̀ fún wa ní kí ni 1/2 a dẹ̀ ti mọ̀ pé 2/4 àti 1/2 equivalent fraction ni wọ́n so bó wá lẹ̀ ṣe mọ̀ gbé nọ́mbà lọ sí basic form kò le rárá láti gbé nọ́mbà lọ sí basic form intẹ́mọ̀ ṣe náà ni pé kí ní wá wo nọ́mbà tí wọ́n fún yín ẹ rí pé kí ni wọ́n fún wa mí báyìí
root 27 ni o ọ̀nà méjì lẹ lè gbà máa ronú nípa rẹ̀ o ọ̀nà alákọ̀ọ́kọ́ òun náà ni pé kí ni o kẹ́ ronú pé bóyá nínú 27 yìí nínú àwọn factor 27 yẹn bóyá ẹ mọ̀ ṣe kí ni o bóyá ẹ mọ̀ rí perfect square níbẹ̀ gbogbo tí ń bá bóyá ó máa rí perfect square níbẹ̀ a dẹ̀ ti mọ̀ ipe tá bá ní nọ́mbà kan bí 27 nísìn ṣe pé 27 láwọn factor kí láwọn factor 27 1 3 9 27 gbogbo tí ń bá so nínú gbogbo àwọn factor 27 yìí ẹ rí pé 9 bẹ́ẹ̀ perfect square ni ya perfect square ni pé nọ́mbà tá lè rí perfect square tá lè rí square root rẹ̀ fine tóun lè yọ nú gbèkùn ṣe pé tí 9 bá kó sínú gbèkùn radical ṣe pé òun lè bọ́ ń bẹ̀ tọ́ra ti mọ̀ pé square root of 9 kí ni ọmọ ọ̀dà 3 gbogbo tí yé mi báwọn ajá sí pé wà wò pé okay náà ó 9 mo lè rí square root of 9 wà ẹ wà wò pé 9 times 3 ẹ sọ 27 di 9 times 3 bó la ṣe mọ̀ pé 27 mọ̀ jẹ́ 9 times 3 ẹ mọ́ gbàgbé mo ní tá bá ní nọ́mbà kan òfin ni pé kí ni o gbogbo nọ́mbà ló ní àwọn nọ́mbà òǹbejì tó jẹ́ pé tẹ́ bá multiply àwọn táyé kẹ́hìndé nọ́mbà wọn padà papọ̀ yóò mọ̀ fún yín nọ́mbà yẹn padà ní tí mò ń sọ lélẹ́yìí tí n bá ní 10 ṣe pé factor 10 kí làwọn factor 10 1 2 5 àti 10 ní tó fi yẹn sọ ni pé kí ni o mo lè mọ mú nọ́mbà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ nínú àwọn factor 10 yìí tó jẹ́ mọ̀lẹ́bí 10 yìí tẹ́ pé tí bá multiply wọn papọ̀ 10 ni ó mọ̀ fún mi gẹ́gẹ́ bí àpèjúwe 1 àti 10 ìbejì kan ni wọ́n ẹ gbé tá bá ní 1 times 10 kí láàní 10 2 àti 5 náà ìbejì kan ni wọ́n 10 ló ń náà jẹ́ bó láṣẹ mọ̀ ẹ kàn mú iwájú eléyìí àtẹ̀yìn eléyìí ìbejì ni gẹ́gẹ́ bí àpẹẹrẹ náà ká pé bá ní 20 1 2 4 5 àbí 10 20 ajá sí pé 1 àti 20 ìbejì kan ni o tó ti bá multiply rẹ̀ papọ̀ kí ni mọ̀ ní o màmá ní 20 2 àti 10 ìbejì kan lòun náà so tí èmi báwọn 4 àti 5 ìbejì kan lòun náà mo rò bó ti èmi báwọn so ajá sí pé ìbejì eléyìí náà ni 1 7 3 9 nínú méjèèjì yẹn ẹ rí i pé 3 àti 9 nínú ìbejì inú àkópọ̀ kọ́pù 3 àti 9 òun náà láti rí 9 tó jẹ́ perfect square ajá sí pé mo lè tún 27 kan tí ó mọ jẹ́ kí ni o root 9 times 3 ṣerọ ni ẹ rí i pé tí ì ṣe nǹkan kan tó ní mo ti mọ̀ pé 9 times 3 kí ni ó padà fún mi yóò fún mi ní 27 òròbó ti yé mi báwọn yóò fún mi ní 27 ẹgbọ́n náà àkọ́kọ́ yẹn wà má padà sọ ọ̀nà kejì tó yàtẹ̀ lè gbà ṣe o ọ̀yà mo sì ti mọ̀ kí lòfin mi òfin mi sọ pé tí n bá ní nọ́mbà méjì inú radical táwọn nọ́mbà méjèèjì yẹn bá ṣe kí ni o tó bá multiply ara wọn papọ̀ kí ni mo lè ṣe mo lè yà wọ́n tí ó sì ní sí láburú ajá sí pé ọmọ jẹ́ kí ni o square root of 9 times square root of 3 mo rò bó ti yé wa báwọn a dẹ̀ ti mọ̀ pé kí ni square root of 9 3 times root 3 so 3 times root 3 yóò mọ̀ fún wa ní kí ni o 3 root 3 ooo ẹ dákun ṣàgbọ́yé ọ̀nà àkọ́kọ́ nìyẹn kí ni mo lẹ́mọ̀ ṣe lọ́nà àkọ́kọ́ òun náà ni kẹ́ ẹ ronú pé kí ni nínú àwọn tẹ́ bá kó àwọn táyé kẹ́hìndé 27 papọ̀ èwo nu wọn lẹ́pẹ́ mọ̀ rí kí ni bẹ́ẹ̀ ẹ mọ̀ rí perfect square nínú wọn èyí tó bá jẹ́ pé ẹ rí perfect square ń bẹ̀ ẹ mú mo rò bó ti eléyìí tí wà ń basic form báyìí torí 3 kìí ṣe radical mọ́ àti yọnú gbèkùn so root 3 náà kò lè wálẹ̀ jù báyìí lọ so ti bá wọn kò lè wálẹ̀ jù báyìí lọ ọgbọ́n aláwọ̀kọ́ nìyẹn ọgbọ́n ẹlẹ́ẹ̀kejì tẹ́ lè mọ́ lò so ti yá báwọn òun náà ní pé kí ni o a ní àwọn prime factor mo ṣàlàyé prime factor lánàá prime factor ní factor nọ́mbà tó yẹ pé prime ni wọ́n ẹ mú àwọn nǹkan tí mo fẹ́ sọ yìí dání láti fi mọ túkọ̀ wò root 2 root 3 root 5 root 7 root 11 ẹ mọ àwọn márààrún yìí root 2 root 3 root 5 root 7 root 11 sọ́ọ̀dì ní gbogbo wọn irrational number ní gbogbo wọn tó bá fún yín ní nǹkan kan ẹ wá wò pé kí ni o ṣé 2 lè lọ́nu 27 ṣe pé 2 lè lọ́nu 27 ajá sí pé tí 2 bá lè lọ́nu 27 màá sọ pé kí ni bá multiply pọ̀ mọ́ 2 tí ó fi mọ́ fún mi 27 ṣe pé mo ti rí táyé kẹ́yìn rẹ̀ láì dára mi láàmú bẹ́ẹ̀ tí ó bá lè lọ ẹ ṣe kí ni o ẹ mú kó lọ́nà ẹ wá bọ́ sí orí 3 pé ṣé 3 lè lọ́nu 27 3 lè lọ́nu 27 náà bó mo láti máa mọ̀ pé 3 lè lọ́nu nọ́mbà kan
tẹ́ bá gbàgbé tó bá jẹ́ pé tẹ́ bá ro àwọn díjìtì náà papọ̀ tó wà ń fún yín ní nọ́mbà tí 3 lè lọ ńbẹ̀ ajá sí pé 3 lè lọ 3 lè lọ nú 27 kìí ṣe pé torí pa lu calculator ìdí tá a fi mọ̀ pé 3 lè lọ nú 27 náà ni pé òfin kan rọ̀ mọ́ òpin pé tí n bá ro àwọn díjìtì yẹn papọ̀ pé 2 plus 3 ẹ̀ rí pé 9 ni o 9 nọ́mbà tí 3 lè lọ ni ajá sí pé 3 lè lọ nú 27 ẹ wọ́n pé ó ní tó fi lè mú 3 lọ nú 27 kí ni wàá ní nọ́mbà tí ó mọ multiply 3 tí ó fi mọ fún mi 27 padà a ti mọ̀ pé 9 ni ẹ wá ní kí ni root 3 9 times 3 ẹ wá ẹ tún wọn lọ kọ̀ọ̀kan root 3 times root 9 yóò máa jẹ root 3 times 3 tí ó máa jẹ kí ni 3 root 3 ooo ẹ dákun sọ ẹgbàá láyé yẹn yé ọ̀dà bó wà ní kápẹ́lẹ́ yìí wọ́n fẹ́ kẹ́ gbé sí basic form ńkọ́ root 20 root 20 láti ṣe léyìí náà kò le rárá láti ṣe léyìí kò le rárá ọ̀yà ẹ gbé tá bá ní root 2 òròbó ti yé mi báwọn tá bá ní root 2 tàbí tẹ́ bá fẹ́ gba ọ̀nà yìí lọ tó ti yé báwọn ẹ máa lo àwọn perfect square ẹ ti yé ọ̀nà kẹta yẹn òun ni ó yá jù tó ti yé ẹ máa lo àwọn perfect square ṣe ń pa àwọn perfect square tá a ní bẹ̀rẹ̀ wọn òun náà ní kí ni o 4 àbí perfect square ní 4 ní tí mo sọ lélẹ̀ 4 9 àbí 16 àbí 25 ẹ lè há mẹ́rẹ̀ẹ̀rin yìí sórí òun lẹ́mọ̀ fi túkọ̀ wò ẹ kọ́ wò pé òkè náà ṣé 4 lè lọ́nu 20 tó bá yẹ pé méjì tí mo ti ṣàlàyé síwájú ẹ̀ náà lè fẹ́ lò kò sí wàhálà ẹ pé ṣé 4 lè lọ́nu 20 4 lè lọ kí ni kẹ́hìndé 4 tí ó fi mọ́ fún 20 ṣe pé 5 ni ajá sí pé máa wà pé 4 times 5 mo sì ti mọ̀ tẹ́lẹ̀ pé kí ni o tó bá jẹ́ pé n bá ní nọ́mbà méjì tó multiply wọn táwọn méjèèjì wá wà ní ìgbèkùn mo lè ṣe kí ni o mo lè fún àwọn nọ́mbà wọn nígbèkùn yẹn lọ́kọ̀ọ̀kan yóò máa jẹ́ root 4 àbí times root 5 root 4 times root 5 kí ni wọ́n á ní root 4 òun lè tú lẹ̀ yóò jẹ́ 2 times what times root 5 ajá sí pásá mi máa jẹ́ kí ni 2 root 5 ẹ tún ṣàgbéyẹ̀wò 5 náà pé ṣé 5 lè lọ àbí ó lè lọ mọ́ ṣe pé 5 ò lè ṣe kí ni o kò lè lọ mọ́ ọ̀yà bó wà ní tẹ́bá lélẹ̀ yẹ James ṣe àpẹẹrẹ kan sí root 162 ọ̀yà root 162 ẹ kọ́kọ́ wò ṣé kí ni o ṣé 4 lè lọ ńbẹ̀ ṣé 4 lè lọ ńbẹ̀ ẹja ronú sí kí lòfin 4 òfin tó ṣiṣẹ́ òfin tó dé 2 náà ló dé 4 kí lòfin tó dé 2 tí nọ́mbà bá parí pẹ̀lú òdo só ti yé báwọn tàbí tí nọ́mbà yẹn bá parí pẹ̀lú òdo tàbí ó parí pẹ̀lú even number 2 lè lọ ọ̀rọ̀ bó ti yé mi báwọn 2 lè lọ tí nọ́mbà kan bá dẹ̀ sì lè lọ́nu 2 yóò lọ́nu 4 náà mo rò bó ti yé wa báyẹn ọ̀yà 162 ní ìsìn 162 ní ìsìn ẹ rí i pé kíní lè lọ ńbẹ̀ o 4 lè lọ ńbẹ̀ o no ẹ má bínú mo ti kì í ṣe gbogbo nọ́mbà tí kì í ṣe gbogbo nọ́mbà tí 4 lè lọ sótíyé òun ni 2 lè lọ ńbẹ̀ o òun ni 2 lè lọ ńbẹ̀ o sótíyé wa báyìí but n tí mò ń béèrè níbi wáyé ni ṣé 4 lè lọ nú 162 ta ni ó sọ ọ̀yà kí ni divisibility rule 4 so òfin 4 òun náà ní pé kí ni o tí nọ́mbà méjì gbẹ̀yìn nọ́mbà kan ẹ má bínú tí mo sọ lẹ́ẹ̀kan kì í ṣe gbogbo náà tí mo fẹ́ sọ ni pé gbogbo nọ́mbà tí ó lè lọ́nu 4 ló tún lè lọ́nu 2 so tí ẹ bá rí nọ́mbà kan pé 4 lè lọ́nu rẹ̀ ajá sí pé 2 náà lè lọ́nu rẹ̀ ṣùgbọ́n divisibility rule 4 náà ni pé kí ni o ẹ wo nọ́mbà méjì gbẹ̀yìn so tí ẹ bá tí nọ́mbà méjì gbẹ̀yìn yẹn tó bá jẹ́ pé nọ́mbà tí 4 lè lọ ńbẹ̀ ni ajá sí pé 4 lè lọ ńbẹ̀ kí ni nọ́mbà gbẹ̀yìn yìí ẹ ti rí ẹ rí pé kí ni nọ́mbà gbẹ̀yìn yẹn 62 mo rò bó ti yé mi báwọn ṣé 4 lè lọ́nu 62 sẹ́yìn pé 4 lè lọ́nu 62 ẹ rí pé 9 ó lè lọ ajá sí pé lẹ́yìn gan náà lè mọ́ ṣe so ẹ tún lè lo irú òfin tí mo ọgbọ́n tẹ́sà dáná ni pé èwo lẹ́lò tí ó fi kéré ẹjá rò pé ṣé 2 yìí lè tí máa fi 2 gé ṣe pé 2 lè lọ́nu 162 yóò kù 81 ẹ wò pé ṣé tí bá fi 2 gé un in tó bá ṣẹ́kù yẹn sọ jẹ́ perfect square
tàbí kẹ́ wò pé nínú àwọn factor 162 tẹ́ bá ti mọ̀ èyí tó jẹ́ perfect square ńbẹ̀ ẹ kàn ṣe kí ni o ẹ fi kejì rẹ̀ kẹ́hìndé rẹ̀ fi multiply rẹ̀ ẹ dákun mẹ́tẹ̀ẹ̀ta yẹn so ẹ̀hún náà ní pé ẹ tì mọ́ èyí tó bá lè tètè ṣiṣẹ́ fún yín nínú rẹ̀ mo rò bó ti ń bá wọn bẹ̀tẹ̀ eléyìí tó lè yá kánmọ́kánmọ́ ní ìsìn òun náà ní pé kí n sọ pé kí ni o √2 times 81 torí mo mọ̀ pé tí bá fi 2 times 81 2 lè lọ́nu 162 ìkẹ́hìndé 2 òun ni 81 dẹ̀ sì jẹ́ perfect square so ti ń bá wọn bẹ̀tẹ̀ àìpẹ́ fẹ́ lò òun náà ní pé kọ́kọ́ lo 4 so ti máa kọ́kọ́ lo 4 fún mo ti mọ̀ pé 4 lè lọ ṣé 9 lè lọ mo ti mọ̀ pé kí ni o 9 ò lè lọ 16 kọ́ so ẹ wá mọ̀ ṣe títí tẹ́fì ṣe kí ni o tẹ́fì yọrí ẹ̀ báyẹn so bẹ̀tẹ̀ rí pé lè yíya kí ni aláàkọ́ òun náà ní pé ẹ̀kọ́ wo àwọn ìbejì rẹ̀ bóyá kan nu wọ́n jẹ́ kí ni o wọ́n jẹ́ perfect square ẹ̀ pé 81 nìyẹn so ajá sí pé ọmọ jẹ́ kí ni o 2 times √81 yóò mọ̀ jẹ́ √2 times what 9 torí 81 jẹ́ kí ni o ó jẹ́ 9 ajá sí pé ọmọ fún mi ní kí ni 9 times √2 ọ̀yà lákòótán bò ní tábà lérò lé nǹkan √98 ọ̀yà yìí náà lè mọ ronú sí ẹ rí pé 2 lè lọ́nu 49 àbí tọ́ba yìí pé mo fẹ́ lo òfin ẹlẹ́ẹ̀kejì yẹn so tí 2 bá lè lọ́nu 49 kí ni 2 lè lọ́nu 98 tí 2 bá lè lọ́nu 98 kí ni ó mọ̀ ṣẹ́kù ṣe pé 49 ní kejì rẹ̀ 49 times tó mọ̀ fún wa ní 89 49 ní ó mọ̀ fún wa ní 98 49 dẹ̀ sì jẹ́ perfect square just pé mo lè sọ pé 2 times 49 àwọn méjèèjì wà nù gbèkùn mo lè ṣe kí ni o mo lè tú wọn lẹ̀ yẹ mọ̀ jẹ́ kí ni o √2 times √49 yẹ máa jẹ́ kí ni √2 times 7 yọ mọ̀ fún wa ní 7 √2 bó ti wà ní basic form lọ́nà tí ò tí lọ mọ́ bó wà ní tàbá ní basic form tí wọ́n ní ká gbé lọ sí short form ó lè ní convert the following to short form ẹjẹ́ akọ́ bẹ́ẹ̀ láti bí báyìí number 1 a ní 7 √2 ṣe pé túmọ̀ short form náà ni pé kí ni o kárí nínú gbèkùn tó ti yé bá wọn kó wà nínú radical òun náà ti bá a ṣe eléyìí ti wà nínú radical eléyìí ti wà nínú radical bẹ́ẹ̀ 7 yóò ti wà nínú radical ẹ wá wọ ọgbọ́n tó náà fi wà nínú radical àwa sọ pé kí ni eléyìí ọmọ jẹ́ √7 ṣe bá fẹ́ kó jẹ́ sínú radical bẹ́ẹ̀ láti má bàa ṣàbòsí àti gbé rúùtù kan wá tó ti yé bá wọn kò dẹ̀ ní rúùtù yẹn tẹ́lẹ̀ ajá sí pé àpàdà ṣe kí ni o á fi tó lè pa á fi síbẹ̀ ṣẹ̀gbẹ́ tó lè yanjú square root òun ní square mo rò bó ti yé mi bá wọn tàbí tẹ bá fẹ́ dára yín láàmú òun náà ni pé kí ni o a ti mọ̀ pé tá bá multiply rúùtù méjì papọ̀ yóò mọ̀ fún wa ní kí ni o yóò mọ̀ fún wa nọ́mbà yẹn that's why I sọ pé √a times √a á mọ̀ ní a ajá sí pé 7 yìí náà tẹ bá fẹ́ kọ́ wà ní radical tẹ fẹ́ kọ́ ní short form a lè kọ́ 7 gẹ́gẹ́ bí kí ni o √7 times √7 that's why la fi ní √7 times √7 by tàbí ká ní √7 square tàbí tẹ bá fẹ́ dá ilé àmúnà náà pé kí ni mo fẹ́ kó ní radical mo ti fi square root sí ṣùgbọ́n láti má bàa ṣàbòsí torí ìṣirò kí n purọ́ square root tí mo fi sí yẹn kí ló lè mú kúrò òun náà ni pé tí square bá ti wà ń bẹ̀ kò ní í ṣe nǹkan kan bẹ̀ ó dàbí kẹ níbi 7/5 ní ìsìn kẹ wá fẹ́ sọ 7 di 14 ṣe pé n tẹ́ fi lè sọ 7 di 14 ní ká lọ pé 7 times 2 ṣùgbọ́n náà tí ò ní jẹ́ ìṣàbòsí òun náà ni pé 2 tẹ́ fi sí yẹn náà ẹ fi sí denominator so that àwọn méjèèjì ó padà gíra wọn mo rò bó ti yé mi wá so ilé wọn máa jẹ́ kí ni o √7 everything square times what √2 so ti bá √7 everything square times √2 a lè tẹ́lẹ̀ ikọ̀ tí ó máa jẹ́ kí ni o √7 square times √2 nǹkan kan náà ni so ti yé mi wá ilé wọn máa jẹ́ kí ni o √49 times √2 ẹ dẹ̀ má gbàgbé kó tó wà kélékélé a lè kó wọn papọ̀ ilé wọn máa jẹ́ √49 times 2 yóò máa jẹ́ √98 bóòní tó bá jẹ́ lẹ́yìn nǹkan kápá ní 2 √5 nǹkan tẹ̀dẹ̀ fẹ́ gbé lọ báyìí náà láti ṣe yẹn náà kò le rárá ẹ rí i pé ẹ̀sùn eléyìí náà ẹ gbé sínú gbèkùn inú radical rẹ̀ kí ni yóò máa jẹ́ 2 square root so yẹ yín tí mo ṣe pé 2 square root torí kankan torí square padà gé kí ni square root tẹ́lẹ̀ 2 ó padà kún bẹ́ẹ̀ so ti yẹ pẹ̀ torí pé a fẹ́ sọ di radical ẹ ṣe kí ni ẹ sọ ẹ fún square ẹ wá gbé square root yẹn padà then times ẹlẹ́ẹ̀kejì √5 mo rò bó ti yé mi báwọn so ilé ọmọ á jẹ́ kí ni o √4 times √5 kí ni √4 times √5 yóò mọ̀ fún wa ní √20 wọn bí agbó àlàyé yẹn yé yóò mọ̀ fún wa ní √20 yóò mọ̀ fún wa ní √20 ọ̀yà jẹ́ tẹ́lẹ̀ yẹn bá yé wa ṣé ká tún ẹja tún ṣe kàn sí ẹ wo eléyìí náà a ní 9 kó lè
9 root 2 tẹ́ bá fẹ́ gbóhùn náà sí surd form kí ni ọmọ jẹ́ o eléyìí ẹ kọ́kọ́ sọ òun náà di surd bó lẹ́yìn sọ di surd ẹ kọ́kọ́ fún ní square ẹ gbé square root náà sí kó fi dàbí ìpàṣẹ nǹkan kan then times root 2 ẹ máa jẹ root 81 times root 2 adẹ̀tìmọ̀ pé ọmọ jẹ́ 81 times 2 tí ọmọ á fún wa ní kíni o 162 so eléyìí wà ní kíni o eléyìí ní bá ṣe lè àtìmọ̀ bá ṣe lè gbé nọ́mbà lọ sí surd form àtìmọ̀ bákan náà ẹ̀wẹ̀ bá ṣe lè gbé padà sí basic form bó wà ní tó bá yẹ pé a fẹ́ ro sọ́ọ̀dì papọ̀ abẹ́fẹ́ yọ ń kó na ara wọn kọ́ ìbéèrè lè wá nínú àwọn ìbéèrè tó máa ń wáyé òun náà nìkan lè sọ fún wa pé kí ni o simplify root 20 plus root 45 plus root 125 minus 2 root 80 láti ṣe léyìí kò lè rárá tó ti yẹ wá ṣùgbọ́n a ti mọ̀ pé eléyìí ò ní mọ fún wa root 20 plus root 45 kò ní mọ fún wa ní root 65 ẹ mọ́ gbàgbé òfin pé ẹ lè ṣe kí ni o ẹ lè mọ kó wọn papọ̀ tó bá yẹ addition àbí subtraction ajá sí pé ní táwọn kan ṣe náà ni pé ẹjẹ́ àgbélé yìí sí basic form náà bẹ́ẹ̀ tá a bá ti àgbé sí basic form ara wọn tó yẹ pé wọ́n ṣe kí ni wọ́n jọra wọn tá a lè kó wọn papọ̀ tó ti yé ẹ mọ́ gbàgbé mo ní tó bá jẹ́ pé wọ́n ti papọ̀ ẹ lè rò wọ́n pọ̀ ó dàbí ká pé búrẹ́dì mẹ́ta pẹ̀lú búrẹ́dì mẹ́rin sẹ̀ǹpẹ́ lè rò wọ́n papọ̀ ńgbà ìpa ti ní búrẹ́dì àti búrẹ́dì mo rò bó ti yé ọ̀yà ẹ gbélé sí basic form bó la ṣe lè gbélé sí basic form ẹ ronú ìpèsè a lè rí perfect square yọ nínú 20 ṣe ìpa lè rí perfect square yọ nínú 20 yóò mọ̀ fún wa ní kíni o 4 times 5 zero torí 4 times 5 20 náà mo bó ti yé mi wá then plus ẹ tún ronú sa lè rí perfect square náà yọ nínú 45 a lè rí perfect square yọ nínú 45 kí ni ó máa jẹ́ a lè rí 9 yọ nínú 45 torí 9 jẹ́ kan nínú factor 45 àbí a dẹ̀ ti mọ̀ pé kejì 9 nínú agbọ́n ní 45 òun náà ní 5 ajá tó wá ní 9 times 5 òun ni ó mọ̀ fún wa ní 45 then plus ọ̀yà kí ni a ta lè rí ọmí báyìí ẹ ìgbà àti ṣe kí ni o àti yọ 4 ṣé 4 a lè rí 4 yọ a lè rí 9 yọ a lè rí 16 yọ ṣùgbọ́n a lè rí 25 yọ ẹ rí pé torí ẹ̀ mo sọ pé kẹ mọ àwọn perfect square mẹ́rin aláwọ̀kọ́ yìí ẹ fi mọ́ fi wọ́n túkọ̀ pé ṣé 4 lè lọ ń bẹ̀ ṣé 9 lè lọ ń bẹ̀ ṣé 16 lè lọ ń bẹ̀ ṣé 25 lè lọ ń bẹ̀ òun ni ó jẹ́ kí ọ̀nà owó ya ajá sí pé 25 lè lọ́yà ní 25 kí ni káǹdé 25 tí ó fi mọ́ fún wa ní 125 ṣe ń pé 5 ni so ti yé mi báwọn so ẹ dákun gbogbo àwọn kí ni ẹ ti tẹ bá ti ń ṣe iṣẹ́ yẹn dáadáa kódà yín gan ti tọ́ àti ní question ẹ ti mọ in tí ó mọ yọ ń bẹ̀ ó dàbí tẹ bá ní àwọn indices yẹn náà ní pé 64 gba 64 lè jẹ́ 2 raised to power 6 tàbí kí n sọ pé 4 raised to power 3 mo rò bó ti yé wa báyìí then minus 2 times ọ̀yà root 80 nǹkan nítòótọ́ 4 lè lọ o àbí ṣùgbọ́n tí ọ̀yà ẹja gbé fẹ́ 4 náà torí yóò sì padà tún rí ṣe so tí tó tá bá tún ní 4 ṣe nípa máa ní 4 times 20 20 ò tí ì dé ààyè rẹ̀ pátápátá 20 ò tí ì dé ààyè rẹ̀ pátápátá so tí torí kó tó dáyè rẹ̀ pátápátá ẹ gbọ́dọ̀ mọ̀ ní pé tó wà ní radical yẹn bóyá bíi prime tí ò ní ṣe lọ mọ́ mo rò bó ti wá báwọn so eléyìí máa jẹ́ kí ni o ẹ rí pé tá bá break eléyìí ọmọ jẹ́ root 4 times root 5 plus root 9 times root 5 plus root 25 times root 5 minus 2 times root 4 times root 20 ṣe àìpá lè pín fún wọn tó bá yẹ pé multiplication wọn ní ẹ lè pín radical yẹn fún wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan eléyìí máa jẹ́ kí ni root 2 root 4 2 root 5 plus 3 root 5 plus 5 root 5 àbí minus 2 times 2 eléyìí máa jẹ́ 4 root 20 bẹ̀tẹ̀lẹ̀ yóò tí ìdé basic form tán kẹ́ mo lè sọ ìgbà tẹ́ mọ̀ rí pé dé basic form bá ẹ bá nínú nǹkan pé root 3 root 2 root 5 root 7 root 11 tí mo kọ́kọ́ ní àkọ́kọ́ yẹn so ti ẹ bá bẹ̀ 20 la tún ní ajá sí pé 20 ò tí ì sí basic form á tún dóun náà padà ó yẹ tún ronú sí so ti ẹ pé tá bá ronú sí. ẹ má bínú kọ̀ọ̀kan lọ́wọ́lé ẹ rí pé tá bá ronú sí eléyìí ọmọ jẹ́ kí ni root 20 a ní kọ́kọ́ nínú àwọn perfect square mo ní kẹ́ mọ̀ lórí 4 9 àbí 16 25 ọ̀yà ṣé 4 lè lọ ń bẹ̀ 4 lè lọ nù 20 o òfin wo ni pé wọ́n sọ pé òfin tó dìrọ̀ mọ́ pé kí nọ́mbà tó lọ́nu kí 4 tó lọ́nu nọ́mbà kan ni pé ẹ wo nọ́mbà méjì ìparí báyìí pé
ó di nọ́mbà tí 4 lè lọ ń bẹ ajá sí pé 4 lè lọ. And so yeah, ẹ pé eléyìí a lè sọ pé minus 4 times 5 torí 4 times 5 kí ni ọmọ fún wa yóò mọ fún wa ní 20. Ilé ọmọ á jẹ́ 2 root 5 plus 3 root 5 plus 5 root 5 minus 4 times root 5 sábí a tún lè pín o a lè fún ọlọ́ọ̀kọ̀ọ̀kan ilé ọmọ jẹ́ root 4 times root 5 ṣé rọ ni tí bá tún ṣe síwájú sí ilé ó jẹ́ 2 root 5 plus 3 root 5 plus 5 root 5 minus 4 ṣe pé root 4 2 ni ọmọ fún mi 2 times 4 8 yóò jẹ́ 8 root 5 ọ̀yà ẹ pé tá a bá ṣe síwájú sí ẹ ti rí gbogbo wọn ti wà ní root 5 wọn ti wà ní ìpìlẹ̀ simplest form tàbí basic form tí ò ṣe é pín mọ́ bó la ṣe mọ̀ torí ó ti ń ṣe kí ni o in tó wà nù radical yẹn prime ni gbòròbó tí wàá bá wọn so in tó wà nù radical yẹn prime ni ṣùgbọ́n mo lè mọ ọ̀rọ̀ papọ̀ ìtumọ̀ eléyìí pé a ní root 5 ẹ ṣèrònú root 5 gẹ́gẹ́ bíi pé búrẹ́dì lẹ fẹ́ rò papọ̀ bíi pé búrẹ́dì lélẹ́yìí búrẹ́dì eléyìí búrẹ́dì méjì búrẹ́dì mẹ́ta búrẹ́dì márùn búrẹ́dì mẹ́jọ òun náà ni pé 2 root 5 plus 3 root 5 òun mọ̀ fún wa ní 5 root 5 5 root 5 plus 5 root 5 10 root 5 10 root 5 minus 8 root 5 2 root 5 ajá sí pé ẹ mọ̀ ṣe kí ni o ẹ lè mọ ro root ẹ dẹ̀ lè mọ yọ wọn kó tó bá ti jẹ́ pé radical àwọn bá ṣe kí ni o àìpé radical àwọn bá dọ́gba bó wà ní tó bá jẹ́ pé lẹ́yìn nǹkan a ní 3 root 2 minus root 32 plus root 50 plus root 98 ẹ má gbàgbé tí mo láwọ̀kọ́ ṣe èwo ló ti wà nú basic form nú gbogbo wọn ẹ rí pé lẹ́yìn nìkan ló ṣe wà ní basic form eléyìí ò tí ì sí ní basic form torí 32 ẹ̀ ṣe prime eléyìí tí ì sí ní basic form eléyìí náà tí ì sí ní basic form ẹ já gbé lọ síbẹ̀ eléyìí ọmọ jẹ́ kí ni 3 root 2 minus ọ̀yà mo lẹ́yọ̀kọ́ fi 4 2 kọ̀ ò sí 4 lè lọ nínú eléyìí 4 lè lọ so ti yé bá eléyìí ọmọ fún wa ní 4 times 8 bẹ̀tẹ̀ bá tún wò a tún lè tún rí 4 ń pín sí dá a tún lè rí 4 dínkù sí ń bẹ̀ so ti yé bá bẹ̀tẹ̀ ẹja àkọ́kọ́ sí lọ so ti plus root kí ló lè lọ bí báyìí ẹ rí pé 25 ni o ilé ọmọ jẹ́ 25 times 2 then plus 98 ńkọ́ ẹ ronú sí òun náà ní pé 49 times 2 so tẹ́ bá ti ń ṣe àwọn kíní ẹ léraléra gbogbo àwọn kíní ẹ lẹ́tì mọ̀ lágbárí ilé ọmọ jẹ́ 3 root 2 minus ọ̀yà tí a pé tí n bá pín lé ilé yóò jẹ́ root 4 times root 8 plus root 5 times root 2 plus root 7 times root 2 ẹ máa jẹ́ 3 root 2 minus 2 root 8 root 8 náà mo lè tún òun náà kọ gẹ́gẹ́ bí 4 times 2 àbí torí tí mo fẹ́ mọ̀ pé ó ti wà ní basic form ní pé táyé pé tó wà ní radical ó dà gẹ́gẹ́ bí ó jẹ́ bí prime bí 2 3 5 7 ajá sí pé kò ní ṣe lọ́mọ then plus root 5 times root 2 so ẹ má bínú root 25 times root 2 ilé ó jẹ́ 5 root 2 àbí then plus 7 ilé ìgbésẹ̀ root 7 torí mo ti pín 7 root 2 so tí yà bá ilé máa jẹ́ 3 root 2 minus ọ̀yà a lè pín fún ọlọ́ọ̀kọ̀ọ̀kan yóò máa jẹ́ root 4 times root 2 àbí mo dẹ̀ ti mọ̀ pé root 4 yóò máa fún mi ní 2 times 2 tó wà ń bí báyìí ilé ó jẹ́ 4 ajá sí pé ilé ó máa jẹ́ 4 root 2 so tí plus 5 root 2 plus 7 root 2 ẹ pé ogun wọn ti ṣe kí ni o wọ́n ti jọ wà papọ̀ wọ́n ti jọ wà ní basic form root 2 root 2 root 2 ẹ ká lọ mọ̀ nígbà mìíràn ó lè mọ́ jẹ́ pé gbogbo wọn ò ní jọ sí ní agbọ́nrin radical kan náà mo rò bóyá mi bá wọn irú eléyìí sì radical kan náà ni wọ́n wà mo lè rò wọ́n papọ̀ eléyìí ọmọ jẹ́ kí ni 3 root 2 minus 4 root 2 sẹ́yìn pé ọmọ jẹ́ minus root 2 minus root 2 plus 5 root 2 3 root 2 3 root 2 plus 7 root 2 so that's 10 root 2 bẹ́ẹ̀ni tí mo sọ lélẹ̀ bó ní ta bá nírú eléyìí ńkọ́ bẹ́ẹ̀ ń ta ní gẹ́gẹ́ bí answer wa ni 5 root 2 plus 3 root 3 plus 7 root 3 àbí kí n sọ pé root 3 ilé jẹ́ 2 ṣé mo lè ro eléyìí papọ̀ mi lè ro wọn papọ̀ torí eléyìí dà gẹ́gẹ́ bí pé ṣúgà lè búrẹ́dì lélẹ̀ màá collect like times wọn èyí tó jẹ́ pé radical kan náà ni màá kó papọ̀ ilé ọmọ jẹ́ 3 root 2 àbí plus 7 root 2 so tí plus 5 root 3 plus 3 root 3
bó ti wá bá so plus 3 root 3 so ìyẹn ní agbọ́n níbẹ̀ á wá sí ẹ̀rù papọ̀ yóò máa jẹ́ 10 root 2 plus 8 root 3 ìjẹ́ tí lẹ́yìn bá yé wa nínú tí wọ́n fẹ́ ká mọ̀ òun náà ni pé kí ni o conjugate bó la ṣe lè mọ̀ wá conjugate sọ́ọ̀dù kan àkọ́nà tá a bá ní conjugate sọ́ọ̀d a máa sọ pé sọ́ọ̀dù kan jẹ́ conjugate ẹlẹ́ẹ̀kejì tó bá jẹ́ pé tẹ́ bá multiply wọn papọ̀ yóò mọ̀ fún wa ní kí ni o yóò mọ̀ fún wa ní rational number radical orí rẹ̀ ó kúrò so ti wá bá wọn radical orí rẹ̀ ó kúrò òun lá máa pè ní kí ni o òun lá máa pè ní conjugate rẹ̀ ajá sí pé pẹ̀lú àlàyé tí mo ṣe níwájú mo ní square root of a ajá sí pé pẹ̀lú àlàyé tí mo ṣe ń sìn kí ni conjugate square root of a ó mọ̀ jẹ́ square root of a náà ni torí mo mọ̀ pé square root of a tí bá ti multiply rẹ̀ pẹ̀lú square root of a radical yẹn mọ̀ kúrò so tí bá wọn so conjugate ni pé tó wáyé pé tẹ́ bá multiply rẹ̀ pẹ̀lú ara rẹ̀ yóò mọ̀ ṣe kí ni o yóò mọ̀ gbé radical yẹn kúrò bó wà ní kápẹ́ bá ní square root of a plus square root of b táwọn lè ronú nítorí pé ó lè ṣe kí ni o ní tó lè gbélé yìí kúrò àkọ́kọ́ náà in tó lè mọ gbé radical kúrò sẹ́yìn pé square ni eléyìí square àbí kékeré náà ní square so ti yẹ yín bá wọn tẹ́ bá ṣàkíyèsí nǹkan kan tẹ́ ti mọ́ ń ṣe bọ̀ ní báyà gbà tẹ́ wà ní iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ à ń pè nǹkan kan ní difference of two squares kí ni difference of two squares sọ òun náà ni pé kí ni o tí wọ́n bá ní difference of two square tẹ́ bá ní square méjì a square b square difference wọn náà ni pé kí ni o tẹ́ fẹ́ yọ àwọn méjèèjì kó nu ara wọn a square minus b square ẹ mọ́ dára yín láàmú ìtumọ̀ náà ni pé kí ni o ẹ mú nọ́mbà alákọ̀ọ́kọ́ yìí láì fi square sí a plus b so ti yé bá wọn then times a minus b ṣe gbá láyé yẹn yé òun náà ni pé ajá sí pé tẹ́ bá ti ní square lórí nọ́mbà tẹ́ bá ní táàmù méjèèjì wá gba square tí minus wà láàrin ibi tọ́kàn yìí gbọ́dọ̀ kọ́kọ́ mọ́ lọ ní difference of two square so ti yé òun náà ni pé x square minus y square ẹ rí pé kí ni o mo ní táàmù méjì o àwọn táàmù kọ̀ọ̀kan square wà lórí wọn minus sì wà láàrin níbo lọ́kàn mi ò mọ̀ lọ difference of two square kí ni difference of two square wà ń sọ yóò máa jẹ́ kí ni o s plus y that is alákọ̀ọ́kọ́ plus ẹlẹ́ẹ̀kejì alákọ̀ọ́kọ́ minus ẹlẹ́ẹ̀kejì so ti yé wa so òun náà ni pé tí n bá ní 3 square minus 4 square kò ní ìdíkẹ́ dára mi láàmú òun náà máa jẹ́ kí ni o 3 plus 4 3 minus 4 tàbí tá a bá ń ṣe lọ tá a bá ní a plus b a minus b tẹ́ bá ti rí pé wọ́n nǹkan méjì náà ní multiply ara wọn ṣùgbọ́n yàtọ̀ tó wà bẹ́ẹ̀ náà ni pé ìkan gba plus ìkan gba minus ẹ mọ́ dára yín láàmú difference of two square yóò máa jẹ́ kí ni o a square minus b square ẹ dákun sẹ́ di òfin yẹn mú láti bí òfin difference of two square yìí a ti mọ̀ pé difference of two square náà ni pé yóò mọ̀ gba radical àmọ́ square òun ní ọ̀nà ni pé tí n bá fẹ́ ṣe kí ni o tí n bá fẹ́ gba sọ radical òun náà ni pé mo lè ronú rẹ̀ nípa kí ni o nípa difference of two square so òun náà ní sí báyìí pé tí n bá ní root a plus root b so ti kápẹ́ bá multiply pẹ̀lú root a minus root b mo ti mọ̀ pé ó ti di kí ni o difference of two squares pẹ̀lú àlàyé tí mo ṣe ẹjẹ́ tó ń rán wa létí pé tá bá ní a plus b times a minus b Luk plus Gaf times Luk minus Gaf difference of two square ni yóò mọ̀ fún wa ní Luk square minus Gaf square mo rò bó ti yá bá 1 minus 2 1 plus 2 yóò mọ̀ fún yín ní 1 square minus 2 square so eléyìí náà máa jẹ́ kí ni o root a plus root b root a minus root b òun náà máa jẹ́ kí ni o root a squared minus root b squared ẹ pé tẹ́ bá ṣàkíyèsí rẹ̀ radical rẹ̀ lọ kí ló kúnlẹ̀ a minus b ajá sí pé nta wá fi multiply nọ́mbà yìí so ti yé mi báwọn tó fi lọ fún wa ní rational number òun la máa pè ní conjugate sọ́ọ̀dù yìí mo bó ti yá báwọn ibi tí mo ń lọ lédè kúkúrú náà ni pé kí mọ́ dára mi láàmú tẹ́ bá ti ní sọ́ọ̀dù bí a ní sí mo ní 3 plus root 2 ajá sí pé conjugate rẹ̀ ó mọ̀ jẹ́ kí ni ẹ kàn sọ tó wáyé pé plus lọ́wọ́ láàrin wọn tẹ́lẹ̀ ẹ sọ di minus
táyé pé minus ló wà láàrin wọn tẹ́lẹ̀ ẹ sọ di plus ẹlẹ́ wọn jẹ́ 3 minus root 2 ọ̀yà táwọn lè sọ conjugate yìí fún mi minus 2 minus root 3 kí ni ọmọ jẹ́ báwọn yóò mọ̀ jẹ́ kí ni o minus 2 ọ̀yà ẹ sọ plus root 3 ìtẹ́kàn mọ́ change bẹ́ẹ̀ tí ó fi mọ́ sọ di conjugate náà ni pé táyé pé minus ló ní láàrin ẹ rí pé plus ni ó di minus táyé pé minus ló wà ń bẹ̀ yóò di plus mo rò bó ti yé mi báwọn ọ̀yà táyé pé root 7 plus root 5 ńkọ́ kí ni conjugate rẹ̀ ó mọ̀ jẹ́ root 7 minus root 5 mo bó ti yá báwọn torí tá a bá padà multiply àwọn méjèèjì kí ni ó mọ̀ fún wa yóò mọ̀ fún wa ní difference of 2 squares ẹ̀ pé lẹ́yìn tí n bá multiply àwọn méjèèjì sí yóò jẹ́ root 7 plus root 5 ọ̀yà root 7 minus root 5 mo rò bó ti yé mi báwọn so òun náà ni pé kí ni o yóò máa ṣe kí ni yóò fún mi difference of 2 squares mo sọ pé tó ẹ pẹ́ ní nọ́mbà méjì wọ́n rora wọn papọ̀ lálákọ̀ọ́kọ́ wọ́n jọra wọn kúrò lẹ́lẹ́ẹ̀kejì ẹ̀wọ̀n dára yín láàmú ìtumọ̀ rẹ̀ lẹ́nu pé kẹmọ fún ọlẹ́ọ̀kọ̀ọ̀kan root 7 square minus root 5 square then tí mo tún fẹ́ kẹ́ dìmú náà ni pé tẹ bá rí nǹkan kan táyé pé tá méjì ló wà alákọ̀ọ́kọ́ gba square báyìí ẹlẹ́ẹ̀kejì náà gba square minus wà dáhùn láàrin òun náà ni pé kálákọ̀ọ́kọ́ kẹmọ rò mọ́ ẹlẹ́ẹ̀kejì times alákọ̀ọ́kọ́ minus ẹlẹ́ẹ̀kejì mo rò bó ti yá báwọn so ilé ẹ̀ la pè ní conjugate níbo láti máa ṣe kí ni o níbo láti máa lo conjugate ẹ pé nínú àwọn àǹfààní conjugate pẹ̀lú àlàyé tí mo ṣe nísìn òun náà ni pé kí ni o a lè máa fi sọ surd ẹ mọ̀ pé surd a ní irrational number ni a lè máa fi sọ irrational number di kí ni o di rational number wọ́n lè sọ fún wa ìbéèrè lẹ́wà pé rationalize náà ni pé kí ni in tó jẹ́ irrational ó ti yé báwọn ẹ sọ di rational so bí ọ̀gá wa kan sọ̀rọ̀ kan lónìí pé kí ni o wọ́n ti Nigerialize ẹ̀ tàbí wọ́n ti Yorùbálize ẹ̀ pé kí ni tí ẹ ṣe Yorùbá tẹ́lẹ̀ ẹ sọ di Yorùbá mo bó ti yé wa rationalize ni pé nọ́mbà àwọn sọ́ọ̀dì yẹn ṣe rational number tẹ́lẹ̀ sùn bẹ́ẹ̀ sọ di rational number ọ̀yà ìwà wo eléyìí bẹ́ẹ̀ nísìnyí rationalizing the denominator so ti yé bó láti rationalize bẹ́ẹ̀ nísìnyí wọ́n ní rationalize the denominator in àwa ní kí ni o 1 over root 2 so ti yẹn bá a ní 1 over root 2 a fẹ́ rationalize denominator àti rationalize ẹ̀ náà ni pé kí ni o ní parí a gbúdọ̀ ní irrational number ní denominator mọ́ mo dẹ̀ ní tẹ bá fẹ́ ṣe kí ni o tẹ bá fẹ́ rationalize surd intelligence náà ni pé kí ni o ẹ máa multiply pẹ̀lú conjugate rẹ̀ so ti yẹn bá mo sọ fún yín pé tó bá yẹ pé táàmù kan ni bí root 2 ń sìn kí ni conjugate root 2 náà ni torí root 2 la máa multiply pọ̀ mọ́ root 2 tí ó fi mọ́ fún wa ní tí ó fi gbàsọ lára radical yẹn tí ó fi gba radical yẹn kó lọ́rùn rẹ̀ bẹ̀tọ́ wáyé pé root a plus root b ni kí ni ó máa jẹ́ conjugate tòun root a minus root b tẹ́ bá ti multiply sọ́ọ̀dì kan pẹ̀lú conjugate rẹ̀ ẹ mọ̀ ṣe kí ni o ẹ mọ̀ gba radical yẹn lára rẹ̀ so ajá sí pé lè yóò jẹ́ kí ni 1 root 2 kí la ló lè gba aṣọ lára denominator yìí òun náà ni pé ká sọ pé ká times ẹ̀ pẹ̀lú root 2 conjugate rẹ̀ in tí bá dẹ́ ṣe fún táyé mo gbọ́dọ̀ ṣe fún kẹ́hìndé in tí mo ṣe fún numerator yẹn mo gbọ́dọ̀ ṣe fún denominator náà kí ẹ mọ́ ṣàbòsí ẹ pé tẹ bá bí bèjì ẹ wá ra bàtà fún kan ẹ rà fún kejì ẹ fẹ́ rí jà bèjì ni ọ so tí yé bá ń sọ eléyìí sìn kí ni wọ́n á jẹ 1 times root 2 eléyìí jẹ root 2 kí ni root 2 times root 2 ẹ mọ́ gbàgbé òfin root a times root a ni ó mọ̀ fún wa root Lukgaf times root Lukgaf tẹ bá ti multiply sọ́ọ̀dì kan pẹ̀lú ara rẹ̀ ó dàbí kẹ́ sọ kí ni òkè yọ radical òun kù ajá sí pé ọmọ jẹ́ over 2 mo rò bó ti yé mi bá wọn bí ọmọ jẹ́ over 2 sáà ń gbọ́ yé ọ̀yà bó wà ní ìbéèrè náà tún wá sọ báyà nísìn nínú àwọn ìbéèrè tó wá pé wọ́n ní kí ni conjugate kí ni conjugate 1 plus root 2 ẹ ti mọ̀ ẹ rí pé ẹ kàn sáré fi yín ṣe fàjẹ́ ni kí ni conjugate rẹ̀ ó mọ̀ jẹ́ 1 minus root 2 1 minus root 2 ìjẹ́ tí eléyẹn bá yé wa ìbéèrè kan wá wà ó simplify ọ̀yà 3 plus root 2 divided by root 5 plus root 3 3 plus root 2 divided by root 5 plus root 3 òun náà ni pé kí n tẹ́ bá ti rú eléyìí ẹ rationalize denominator ni kó lè jẹ́ ẹ̀rọ náà lọ torí denominator òun ni ó ti dígá fẹ́lẹ̀ láti lọ ajá sí pé ṣe kí ni o tẹ́ bá ti lè rationalize denominator tẹ́ sọ denominator di rational number ẹ lè rọ́nà lọ tó ti wà kí dẹ̀ ni láfi rationalize rational number láfi rationalize denominator yẹn
ọ̀nà ní pé ká multiply pẹ̀lú conjugate yẹn ẹ wá ní rationalize the denominator. Rationalize the denominator. Kí dẹ̀ ni denominator wa root 5 plus root 3. Kí la fi máa rationalize root 5 plus root 3? Conjugate root 5 plus root 3. Kí ni conjugate root 5 plus root 3? Root 5 minus root 3. Ajá sí pé a máa multiply numerator mi àti denominator mi pẹ̀lú kí ni o? Root 5 minus root 3. Root 5 minus root 3. Ẹ̀rí gbọ́dọ̀ bí ipa àṣẹ nǹkan kan náà nítorí root 5 minus root 3 divided by root 5 minus root 3. Kí ni ọmọ fún mi? Yóò mọ̀ fún mi ní 1. Lẹ́yìn rẹ̀ mo á lè multiply wọn. Yóò jẹ́ 3 root 2. Root 5 minus root 3. Eléyìí ìbùkátà láti dára mi láàmú. Ó ti di kí ni o? Difference of 2 square. Tẹ́ bá gbàgbé tí mo pè difference of 2 square. A plus B times A minus B. Mo ní ọmọ fún mi ní kí ni o? A square minus B square. So tí tá bá multiply lè yóò jẹ́ 3 times root 5. Yóò jẹ́ 3 root 5. 3 times minus root 3 minus 3 root 3 plus root 2 times root 10. Root 2 times root 5. Yóò mọ̀ jẹ́ root 2 times 5. Tí yóò mọ̀ fún wa ní root 10. So tí amount. Then root 2 times minus root 3 minus root 6. Ṣàgbọ́yé? Ilé ọmọ á jẹ́ kí ni o? Ó yá, ẹ pé difference of 2 square lélẹ́yìí báyìí o. Difference of 2 square. Kí la wá ṣe lẹ́yìn rẹ̀? Tá bá ti ní difference of 2 square, mo ní á máa ṣe kí ni root 5 squared minus root 3 squared. Bó la ṣe mọ̀? Bó ṣe jẹ́ bẹ́ẹ̀. Mo ní tó bá yẹ pé nọ́mbà kan náà lẹ́ni ṣùgbọ́n plus 1b kan minus 1b kejì òun náà ní pé kẹ́ square àwọn lẹ́yọ̀ kọ̀ọ̀kan. Ó yá, tí n bá ṣe lé ìsíwájú sí ilé ó jẹ́ 3 root 5 minus 3 root 3. Eléyìí so ti débi tó yẹ kó wà. Ẹ kíyèsí o. Root 10 nílé so ti débi tó yẹ kó wà. So ti yé bá ó ti débẹ̀ plus root 10 minus root 6. Kí ni root 6 yìí náà? Òun náà lè jẹ́ kí ni o? Minus root 6. Then ilé ọmọ jẹ́ kí ni? Kí ni ilé ọmọ jẹ́ báyìí? 5 torí square root. Ilé inú gínà 5 minus 3. Kí ló kù tá a mọ̀ ní? Ilé ọmọ jẹ́ 3 root 5 minus 3 root 3 plus root 10 minus root 6. So ti ń bá wọn. So minus root 6. So ti divided by 2. Tó bá ṣe mi lẹ́yìn ni. Mo lè tú eléyìí náà sílẹ̀ so that màá fi rí factor gbé jáde. Ilé ó jẹ́ 3 root 5 minus 3 root 3. Àti mọ̀ pé eléyìí tí ó ti dígá fún. Torí basic form náà ni pé tó bá ti jẹ́ pé tó wà ní radical yẹn prime ni 5 àti 3 prime ni wọ́n. Plus root 5 times root 2 minus root 3 times root 2. Mo rò bó ti yọ abá minus root 3 times root 2 divided by 2. So ti yé ẹ rí pé kí ló common nínú eléyìí báyìí? Mo lè gbé root 5 tẹ́ bá ṣàkíyèsí eléyìí. Ẹ rí pé eléyìí ní root 5, eléyìí náà ní root 5. Eléyìí ní root 3, eléyìí náà ní root 3. Tẹ́ bá ṣe kí ni tẹ́ bá collect like times fún eléyìí báyìí. Ẹ rí pé eléyìí yóò máa jẹ́ root 5. Tẹ́ bá ti gbé root 5 jáde. Kí ni ó máa kún bẹ́ẹ̀? So ti yé bá root 5 eléyìí yóò máa kún 3. Àbí minus what? Minus root 2. Mo bó ti yá bá root 3 àti root 3 náà common bí báyìí. Tí bá gbé root 3 náà jáde gbé minus root 3. Kí lélẹ́yìí náà máa kún? Kí lélẹ́yìí náà máa kún? Ó yá. Yóò máa kún kí ni o? 3 àbí plus root 2. Mo bó ti yá bá so say 3 plus root 2 náà ilé ọkọ̀ ajé minus 3 yá. Mo gbà divide by 2. So ilé ò pé ọ̀nà tó lè gbé lọ mọ́ wà bí báyìí. So ẹ lè fi lé ajá sí pé báyìí gan suffice láti fi answer wa sí ilẹ̀. So òun ni ẹ. So bẹ́ẹ̀ tí wọ́n ní fún yín ní eléyìí tó nira púpọ̀ báyìí nínú kílógrámù kan ṣàlàyé torí àǹfààní àwa tá a bá fẹ́ ṣe kí ni o torí àǹfààní àwa tí à ń ṣe wáyéèkì àbí ìmíràn. Ó yá torí àkókò ẹja ètè mú tán equality of surd. A máa sọ pé surd méjì dọ́gba. So ti bá bẹ́ẹ̀ ní mo ní surd kan p plus root m. Mo dẹ̀ ní surd mìíràn q plus root n. A máa sọ pé surd méjì dọ́gba. Tó bá jẹ́ pé rational number bá jẹ́ rational number. Irrational number náà dájú ṣe kí ni o? Irrational number náà bá jẹ́ rational number. Bó la ṣe mọ̀ bẹ́ẹ̀? Ṣé pé tá bá ní p plus root m is equal to q plus root n. Àwọn méjèèjì yóò dọ́gba. So yóò wá àwọn ọ̀dọ́gba. Ọ̀nà tí kí ló dé tí ò jẹ́ wọ́n dọ́gba? Torí pé kí ni o? Irrational number ni wọ́n. Ọ̀nà tí ó gbà dọ́gba ni pé ká sọ pé kí ni o? Ká sọ pé àwọn méjèèjì jẹ́ òdo. Mo rò bó ti yọ abáwọn.
ọ̀nà tí ó gbà dọ́gba ọ̀nà ní pé ká sọ pé kí ni o ká sọ pé àwọn méjèèjì jẹ́ òdo ajá sí pé tí numerator tí ẹgbẹ́ alákọ̀ọ́kọ́ bá jẹ́ òdo tẹ́gbẹ́ ẹlẹ́ẹ̀kejì náà bá jẹ́ òdo a lè sọ pé wọ́n ṣe kí ni o wọ́n dọ́gba pẹ̀lú ara wọn mo rò bóyá ń bá wọn so tí n bá tún eléyìí kọ báyìí ká pé mo ló wọ́n jẹ́ 0 ajá sí pé a lè sọ pé zero lélẹ́yìí náà mọ̀ jẹ́ mo rò bó ti ń bá wọn so mo lè sọ pé p minus q àbí is equal to what root n minus root m is equal to 0 so ti yé bá wọn méjèèjì dẹ̀ ti jẹ́ 0 p minus q is equal to 0 or root n minus root m is equal to 0 ajá sí pé mo lè sọ pé p mi jẹ́ q n mi náà dẹ̀ ṣe kí ni o n mi náà jẹ́ m ní tí mo fẹ́ fàyọ bí báyìí ni pé tí sọ́ọ̀dì méjì bá yíkọ̀ síra wọn eléyìí tó jẹ́ radical àti radical ẹ mọ̀ ṣe kí ni o ẹ mọ̀ èyí tó jẹ́ rational àti rational ẹ mọ̀ equate wọn síra wọn èyí tó jẹ́ radical àti radical ẹ mọ̀ equate wọn síra wọn gẹ́gẹ́ bí àpẹẹrẹ nísìnyí tí wọ́n bá ní find x if x plus root 2 is equal to 2 plus root 2 àbí wọ́n bá sọ pé ká pé ilé jẹ́ 5 báyìí tí wọ́n á ní find x and y so ti ajá sí pé kí ni x mi ó jẹ́ mo ní tí sọ́ọ̀dì méjì bá ti lè yíkọ̀ síra wọn eléyìí tó jẹ́ rational number ó mọ̀ yíkọ̀ sí rational number ajá sí pé eléyìí tí ò ní radical yóò mọ̀ yíkọ̀ sí èyí tí ò ní radical x equal to 2 èyí tó ní radical náà mọ̀ yíkọ̀ sí èyí tí ó ṣe kí ni o èyí tó ní radical so tó bá jẹ́ pé wọ́n yíkọ̀ síra wọn yóò mọ̀ túmọ̀ sí pé náà y náà jẹ́ kí ni y náà jẹ́ 5 níbo láti máa lórí àwọn eléyìí wọ́n lè béèrè pé ká ṣe kí ni o pé ká wá equality sọ bí mo ṣe wà yìí tàbí kí wọ́n ní ká find the square root ajá sí pé a tún lè find the square root bẹ́ẹ̀ ní ẹ wá kíyèsí eléyìí pé tí bá ní 7 plus 2 root 10 7 plus 2 root 10 ṣe ẹgbẹ́ lẹ́yìn ní sí báyìí wọ́n tún wá ní ká find the square root sọ́ọ̀dì wọ́n lè tún ní ká find the square root rẹ̀ kò lè rárá o so kódà bùkátà láti mọ lo ọ̀nà tó gùn tó bá yẹ pé JAMB lẹ fẹ́ ṣe máa padà ṣàlàyé bẹ́ẹ̀ sì lè ṣe lọ́nà tó yá o bẹ̀tọ́ wáyé pé JAMB láti fẹ́ lò ìyẹn tá a ṣe ń bí báyìí òun náà ni pé kí ni ọ̀nà tá a lè gbà pé ká find the square root rẹ̀ náà tiẹ̀ ní pé kí ni o tó wáyé pé ní ìparí pátápátá àwọn méjèèjì bá jọ ní square root ìyá ni pé tẹ́lẹ̀ ìbá jẹ́ perfect square so ti yẹ wá so tẹ́lẹ̀ ìbá jẹ́ perfect square ṣe ń pé square padà gé square root ẹ gbọ́ àlàyé tí mo sọ ní ìsìn ẹ máa wílé ní ìsìn a ní 7 plus 2 root 10 inú ta ti mọ̀ lẹ́ẹ̀kan náà ni pé tí n bá ní kí ni o a square minus b square ṣe ó dákẹ́ mọ́ àwọn identity kọ̀ọ̀kan so ti yẹ nínú àwọn identity tẹ gbọ́dọ̀ mọ̀ náà ni pé ta bá ní a plus b square tẹ bá fẹ́ ṣe pé eléyìí a máa ń pè ní perfect square náà ni pé kí ni ìmọ̀ square alákọ̀ọ́kọ́ ìmọ̀ square táàmù ẹlẹ́ẹ̀kejì plus 2 times product alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì so ti yé ajá sí pé tí n bá ní x plus 3 square tí n bá fẹ́ lò fi hàn náà ni pé mọ́dà ẹ̀làm yóò mọ̀ jẹ́ ìmọ̀ square alákọ̀ọ́kọ́ ìmọ̀ square ẹlẹ́ẹ̀kejì plus 2 times alákọ̀ọ́kọ́ àti ẹlẹ́ẹ̀kejì mo rò bó ti rí bá nílé ìfẹ́ wọn jẹ́ s square plus 6s plus 9 so ti yé tó bá yẹ pé minus bákan náà ni pé s minus 3 squared òun náà ni pé ìmọ̀ square alákọ̀ọ́kọ́ ìmọ̀ square ẹlẹ́ẹ̀kejì minus 2 times alákọ̀ọ́kọ́ times ẹlẹ́ẹ̀kejì mo rò bó ti wá báwọn ajá sí pé tá a bá fẹ́ gbọ́ eléyìí náà yé ní perfect square then nínú mi nǹkan mi tí mo fẹ́ kọ ẹ má gbàgbé difference of 2 square náà pé a square minus b square wọ́n máa jẹ́ a plus b a minus b ẹ lọ́ mọ̀ ọ́ sórí mẹ́tẹ̀ẹ̀ta yẹn agbárí ni yóò ti mọ̀ ọ́ so ti yé òun náà ni pé mo lè ṣe kí ni mo lè wọ́gbọ́n láti kọ eléyìí náà ní difference of 2 square ọgbọ́n mo lè wá òun náà ni pé kí n sọ pé kí ni o mo ti mọ̀ ipe 2 sẹ́yìn pé 2 ni máa ń wà láàrin tóótọ́ sẹ́yìn pé 2 ni máa ń wà láàrin mo rò bó ti yá báyìí 2 yẹn ti wà láàrin ọgbọ́n mo lè gba split eléyìí nínú ọgbọ́n tí mo lè gba split yẹn ni pé ìgbó tó fi mú 2 wà láàrin ṣé mo lè ṣe é débi pé kí ni o score wà lákọ̀ọ́kọ́ score wà lẹ́lẹ́kejì ìyìn tẹ́wàá ṣe náà ni pé ẹ wá wò pé nọ́mbà tó wà nù radical yìí tí ń ṣe 10 yìí ẹ wá wò pé kí ni bẹ́ẹ̀nù àwọn nọ́mbà òǹbejì rẹ̀ yà pé factor méjì ń bẹ tẹ́ pé tẹ́ bá multiply rẹ̀ papọ̀ yóò mọ̀ fún wa ní 10 yìí tá bá rò papọ̀ yóò mọ̀ fún wa ní 7 yìí ń padà ṣàlàyé ọ̀nà tẹ́ fi ṣe bó ṣe jẹ́ bẹ́ẹ̀ o so ti yàrá torí àmọ̀pọ̀ ọ̀nà tó lè gbà ìka ṣe kó yá náà pé kí gbogbo wọn gba square root lọ́kọ̀ọ̀kan
ọ̀nà tí a lè fi ṣe nìyẹn tó ti yé báwọn ọ̀yà ẹ rí pé 5 àti 2 ni o torí pé 5 times 2 yóò máa fún mi ní 10 mo rò bó ti yé mi báwọn 5 times 2 yóò máa fún mi ní 10 5 plus 2 náà máa ṣe kí ni o yóò máa fún mi ní 7 mo rò bó ti yé mi báwọn ajá sí pé máa tún eléyìí kọ báyìí nígbà tí mo mọ̀ pé 5 times 2 ilé wọn máa jẹ 5 root 5 ìyẹn kọ pé root 5 squared tó ti yé mi báwọn root 5 squared then plus 2 root 5 times root 2 plus what? Plus root 2. Everything squared. Ṣẹ̀gbálàyé mi. Ẹ rí pé ìkànkan náà lélẹ́yọ̀ padà fún wa. Tó ti bá padà ní root 5 square, kí ló fún mi? 5. Eléyìí ńkọ́ yóò fún mi ní 2. 5 plus 2 ó fún mi ní 7. Kí lálàyé tí mo ṣe ẹjẹ́ ń tún nǹkan nígbà ìkan ilé gbọ́ yìí. Tá bá ní irú nǹkan báyìí. Wọ́n fẹ́ kọ́ ẹ pé tó bá wá nú exam níṣẹ́ ẹ̀kọ́ ọ̀nà tó gùn yẹn ni o. So ti òun náà ni pé ẹ wá wo nọ́mbà tó wà ní radical yìí ẹ pé 10 ni ẹ pé kí láà máa multiply pẹ̀lú 10 tí ó mọ̀ fún mi ní kíni o tí ó mọ̀ fún mi kí nọ́mbà méjì tó pé tí bá multiply pẹ̀lú ara rẹ̀ yóò mọ̀ fún mi ní 10 tí bá rò wọn papọ̀ yóò mọ̀ fún mi ní 7 a ti mọ̀ pé 5 àti 2 ni 5 times 2 10 5 plus 2 7 nọ́mbà yìí òun lẹ́wà tún kọ yóò wá jẹ root 5 everything squared then plus root 2 everything squared. So then plus 2 ever to 10 you know root 5 times root 2. Go to your perfect square. Kí dẹ̀ ni perfect square? Ona ni mo sọ àlàyé rẹ̀ kan tá wá ní a plus b everything square. Mo ní ọmọ jẹ́ kí ni o? Ká square alákọ̀ọ́kọ́. Ká square ẹlẹ́ẹ̀kejì plus 2 times alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì. Mo rò bó ti yé mi. So òun náà ni pé irú eléyìí tí mo kàn sìn ajá sí pé mo lè sọ pé mo lè rí gẹ́gẹ́ bíi pé kí ni o? Root 5 plus root 2 everything squared. So yé mi pẹ̀lú in tí mo kọ́ mi báyìí pé a plus b squared a ní ọmọ jẹ́ kí ni o? A squared b squared ká square aláwọ̀kọ́ ká square ẹlẹ́ẹ̀kejì plus 2 times aláwọ̀kọ́ àtẹlẹ́ẹ̀kejì ẹ̀rí pé wọ́n ti square aláwọ̀kọ́ wọ́n ti square ẹlẹ́ẹ̀kejì plus 2 times aláwọ̀kọ́ àtẹlẹ́ẹ̀kejì so eléyìí wá padà sí kí ni o? Eléyìí gẹ̀ra wọn kí lá máa nílẹ̀ ńsìn root 5 plus root 2. Níbo mo ti lọ ńbẹ̀ ni pé kí ló fa gbogbo awuyewuye yìí nísìn ni pé tẹ́ bá ríro eléyìí inú exam má wulẹ̀ dáadé láàmú láti ṣe so ti intanso jẹ́nsìn ni pé ẹ wá bọ́ sínú radical yìí òfin àkọ́kọ́ ni pé 2 gbúdọ̀ jẹ́ pé 2 ló wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ so ti máa òfin aláwọ̀kọ́ ni ẹ̀ 2 ló fi gbúdọ̀ jẹ́ coefficient ìtọ́wà nù radical yẹn ẹ wá wò pé kí lẹ́ẹ̀ máa multiply pẹ̀lú ara rẹ̀ tí ó mọ̀ fún mi ní kíni o tí ó mọ̀ fún mi ní 10 táyé pé tí n bá rò papọ̀ yóò mọ̀ fún mi ní 7 kí ni ẹ 5 àti 2 just pass àjẹ́ wọ́n jẹ́ root 5 plus root 2 ọ̀rọ̀ bó ti yé mi báwọn àlàyé mi tí mo ń ṣe kíni o tí mo ṣe ń bẹ̀ nìyẹn kódà pé òní tẹ́ bá nírò eléyìí nǹkan plus 2 root 2 square root of 3 plus 2 root 2 òfin aláwọ̀kọ́ ìgbésẹ̀ aláwọ̀kọ́ ni pé ẹ kọ́kọ́ wò pé ṣé 2 ló wà mí by 2 wà ń bẹ̀ ẹ wá wò nù radical yìí pé kí láà máa multiply pẹ̀lú ara rẹ̀ tí ó mọ̀ fún wa ní 2 táyé pé tá bá rò papọ̀ yóò mọ̀ fún wa ní 3 kí ni ẹ 2 àti 1 ajá sí pàṣẹ mi yóò mọ̀ jẹ́ root 2 plus root 1 mo rò bó ti yé wa so ti yé wa ọ̀yà bó ló ṣe á jẹ bẹ́ẹ̀ pàápàá jùlọ àwọn tábà jọmọ wáì kìtà wa ń bíbá yìí náà tábà fẹ́ ṣe gangan ẹ kàn ní let this be m plus n nígbà tí mo pé answer tí mo fún wa náà ni pé square root táàmù méjì lọ́kọ̀ọ̀kan àwa ni let this to be square root of m plus square root of n so ti yé tẹ́ bá fẹ́ wá fúnra yín ajá sí pé tó bá jẹ́ báyẹn ńkọ́ màá ṣiṣẹ́ mo fẹ́ mọ n in tí ń ṣe lẹ́yìn rẹ̀ náà ni pé kí n ṣe ní o kí n square both sides torí kí n fi gbé radical yìí dànù pé square both sides ilé ọmọ á jẹ́ kí ni o square root of 7 plus 2 root 10 everything squared is equal to what square root of m plus root n everything squared ẹ kí tẹ́ bá padà kíyèsí ilé yóò gẹ̀rẹ̀ àwọn àbí yóò kún 7 plus 2 root 10 is equal to what tàbá square ilé yìí kí ni ọmọ fún wa ẹmọ tẹ́ bá ní perfect square pé ká square alákọ̀ọ́kọ́ àbí ká square ẹlẹ́ẹ̀kejì àbí plus 2 times alákọ̀ọ́kọ́ times ẹlẹ́ẹ̀kejì so ti yé ilé ọmọ á jẹ́ kí ni 7 plus 2 root 10 is equal to m àbí plus 2 root mn so ti yé pẹ̀lú òfin yẹn
then plus n. Ẹ wá ṣàkójọ wọn. Èyí tí ò ní radical ni yóò jẹ́ n plus n plus 2 root mn. Èyí tó so 7 2 root 10. Mo rò bó ti ń bá wọn. Tó bá ti rí bẹ́ẹ̀, ẹ rí pé a ti ní equality bá wọn. Mo ní tẹ́ bá ti ní equality, eléyìí tí ò ní radical ọmọ equate èyí tí ò ní radical. Yóò máa jẹ́ 7 is equal to n plus n. Èyí tó ní radical ọmọ equate èyí tó ní radical. So 2, but ẹ ní láti mú torí 2 root ní. 2 root ní lẹ́yìn tẹ́kàn sọ ní pé 10 is equal to mn. Ẹ wá solve simultaneously. Lè jẹ́ equation 1. Ilé ó jẹ́ equation 2. Mo bó ti ń bá wọn. So n plus n is equal to 7. Mn is equal to 10. So tiye. So ẹ lè lo substitution method ní ilé ọmọ jẹ́ kí ni o from equation 1. From equation 1. So CAFM is the subject of the formula. M is equal to 7 minus n. Calculate in equation 3. Biti ba 3 m have 7 minus n. I just be just 7 minus n abi is equal to 10. Timba open bracket mi yo just 7n minus n squared is equal to 10. Tẹ́ bá gbé arákùnrin yìí wọlé ńkọ́. A lè sọ pé n squared abi minus 7n plus 10 is equal to 0. Ẹ bó ti di quadratic equation. Bó la tẹ́ mọ́ ṣe quadratic equation náà ni pé a mi 1 ni o, b mi minus 7 ni o, c mi 10 ni o, àbí? A àti c ó jẹ́ 10. Ẹ sọ pé kí ni nọ́mbà tá gbé tá bá multiply pẹ̀lú ara rẹ̀ yóò mọ̀ fún wa ní 10. Tá bá yọ wọ́n kúrò nínú ara wọn yóò mọ̀ fún wa ní minus 7. Kí ni nọ́mbà náà? Ẹ ronú sí. Kí ni nọ́mbà náà? So yóò mọ̀ jẹ́ kí ni o? Ẹ pé 5 àti 2 náà. Minus 5 minus 2. Minus 5 times minus 2 yóò mọ̀ fún mi ní 10. Minus 5 minus 2 yóò mọ̀ fún mi ní 7. Màá fi yọrọ́pò eléyìí. Yóò jẹ́ n square minus 5n minus 2n plus 10 is equal to 0. Tá bá débi quadratic equation àtúmọ̀ ṣàlàyé sí dáadáa. Eléyìí àti eléyìí. Ẹ group wọn. Ẹni kọ́mọ àbí? Tẹ́ bá ti gbé n jáde lé okùn n minus 5. So yé wa. Tẹ́ bá ti gbé nǹkan kan jáde, bá ti factor rẹ̀ jáde, ẹ mọ̀ divide ẹ̀ pẹ̀lú àwọn term yẹn lọ́kọ̀ọ̀kan. A divide n square pẹ̀lú n la fi ní n bí báyìí. A divide 5n pẹ̀lú n la fi ní 5 bí báyìí. Then minus 2 tún common. Ilé ọ̀nà jẹ́ n minus 5 is equal to 0. Ẹ pé n minus 5 náà common àbí? Tẹ́ bá gbé jáde, eléyìí okùn kí ni n, eléyìí okùn 2 is equal to 0. Ajá sí pé n mi jẹ́ 5 or n is equal to 2. Mo rò bó ti ń bá n jẹ́ 5, n is equal to 2. Ẹ wá ní put n is equal to 5 or n is equal to 2 in equation what? Equation 3. Ṣé ẹ mọ̀ pé equation 3 wa náà ni pé kí ni o? M wa jẹ́ 7 minus n. So ti yé? M will now be 7. But when n, ìgbà tí n bá jẹ́ 5, àbí? M mi ọmọ jẹ́ kí ni o? 7 minus 5. Lè tó jẹ́ 2. So ti yé? Ìgbà tí n bá jẹ́ 2, ajá sí pé M mi ọmọ jẹ́ 7 minus 2 tó jẹ́ 5. A dẹ̀ ti mọ̀ pé kí ni? A ní bí báyìí, a sọ di pé kíkọ́ ọmọ jẹ́ root m plus root n. Ẹ jẹ́ n tún kí ni ẹ gbé wa. Ẹ jẹ́ n tún kí ni ẹ gbé wa. Ọ̀yà, ṣe ń pé bíbáyìí láti lọ. Nísìnyí báyìí mo ti mọ m mi ò kí ni m mi. Ó lè jẹ́ 5, ajá sí pé ọmọ jẹ́ root 5 plus root 2. Or m mi sì lè jẹ́ kí ni ó lè jẹ́ 2 root 2 plus root 5. So ti yé bá so òun náà ní bẹ́ẹ̀ sì mọ̀ ṣe. Ẹ mọ̀ dẹ̀ ṣàlàyé tẹ́ bá fẹ́ dára yín láàmú rárá. Òun náà ní pé root 7 plus 2 root 10. Tó bá yẹ pé kí n ṣe inú wáìkì lẹ́ ń ṣe àbí NECO further math tí wọ́n á fẹ́ kẹ́ ẹ̀kọ́ lẹ̀. Tó jẹ́ pé bí objective ni ẹ mọ̀ dára yín láàmú. Nǹkan akọ́kọ́ tẹ́ ẹ̀kọ́ wò ni pé kí ni o ṣe 2 wà ń bí báyìí. Kódà kọ́ yẹ pé minus ló wà ń bí báyìí, ẹ mọ̀ dára yín láàmú. Bá yẹ pé minus ló wà ń bí báyìí náà ẹ mọ̀ dára yín láàmú. Ẹ kọ́kọ́ wò pé ṣé 2 wà ń bí báyìí. Tá yẹ pé 2 wà ń bí báyìí, ẹ wá wo nọ́mbà tó wà nù bracket yẹn. Ẹ wá sọ pé kí ni nọ́mbà tá a máa multiply pẹ̀lú ara rẹ̀ tí ó mọ̀ fún wa ní 10. Tá bá rò papọ̀ tí ó mọ̀ fún wa ní 7. Kí ni ẹ 5 àti 2 ni. Ajá sí pé ọmọ jẹ́ root 5 minus torí pé minus ló wà láàrin bí báyìí la fi sọ pé minus root 2. So ti ń bá wọn minus root 2. Bó lè léyìn nǹkan root 9 plus 4 root 5 ká pẹ́ nírú eléyìí náà exam. Kí ló fi aláwọ̀kọ́ K2 máa wà ń bí báyìí. Ṣùgbọ́n kò tí ì sí 2 ń bẹ ajá sí pé ẹ̀kọ́ kó lè bá ní 2. Yóò máa jẹ́ kí ni root 9 plus what 2 times. Ṣé pé òun ní pé mo pín 4 yìí sí méjì yóò jẹ́ 2 times 2 root 5. Kí lẹ́ wàá ṣe ń sìn? Ajá sí pé tẹ́ máa wò òun náà ní pé kí ni o torí lẹ́yìn ní ìsìn báyìí
ẹ ṣàkíyèsí rẹ̀ o ní tá a máa wá tẹ́lẹ̀ náà ni pé kí ni máa multiply pẹ̀lú ara rẹ̀ tí ó mọ fún mi ní 10 yẹn táyé pé tí n bá rò papọ̀ yóò mọ fún mi ní 9 so ti yé ajá sí pé ń tẹ́mọ̀ owó sí náà ni pé kí ni nọ́mbà méjì ọ̀hún torí talákọ̀ọ́kọ́ yìí tá a fi mọ̀ pé 5 ọ̀nì náà ni pé a split ẹ̀ pé kọ́ mọ jẹ́ kí ni o root 5 times root 2 bó lẹ ṣe lè root 5 times root 2 a ti mọ̀ pé 2 plus 5 náà mọ̀ fún wa ní 7 bó la ṣe lè split eléyìí náà bó la ṣe lè split eléyìí náà sáré tí ó ronú pa rẹ̀ bó la ṣe lè split ẹ̀ sẹ́yìn pé mo lè sọ pé eléyìí náà kọ́ mọ jẹ́ kí ni o 9 plus 2 times 2 times root 5 so tí n bá ro 2 times root 5 papọ̀ kí ni ó mọ fún mi 2 times root 5 sẹ́yìn pé mo lè ṣe 2 times root 5 mo lè gbé wọn sí kí ni o mo lè gbé léyìí padà lọ sí basic form so tí mo lè gbé léyìí padà sí basic form kí ni ó mọ jẹ́ ní basic form ẹ sọ̀rọ̀ kí ni ó mọ jẹ́ ní basic form ní tí mo sọ lélẹ̀ ṣe é pé a ti split ẹ̀ báyìí eléyìí ti jẹ́ kí ni o 2 plus 2 times 2 root 5 àbí ẹ gbé tí n bá kọ́ báyìí padà eléyìí lè jẹ́ kí ni o mo lè sọ pé 2 squared àbí plus 2 times in tó wà ń bẹ̀ yẹn náà tẹ́lẹ̀ so tí bá 2 times root 5 mo rò bó tí bá root 5 ká pé 2 times 2 root 5 then plus root 5 squared ẹ pé tí n bá square eléyìí ó fún mi 4 plus 5 kí ni ó mọ̀ fún mi yóò mọ̀ fún mi ní 9 mo bó tí ń bá yóò mọ̀ fún mi ní 9 torí 5 square yóò mọ̀ jẹ́ kí ni o ẹ pé tẹ́ bá square 5 kí la mọ̀ ní a mọ̀ ní root 5 times root 5 pẹ̀lú òfin ẹ̀mú yóò mọ̀ jẹ́ 5 plus 4 mi báyìí ó jẹ́ 9 mo rò bó tí yé wa báyìí so tó yẹ délé ajá sí pé nọ́mbà ọ̀hún náà ní pé kí ni 2 plus root 5 ó ti yé wa so 2 plus root 5 so 2 plus root 5 ẹ dákun mi mọ̀ bóyá a gbọ́ àlàyé yẹn yé dáadáa so mo bóyá a gbọ́ àlàyé yẹn yé dáadáa so ìyẹn náà ní bẹ́ẹ̀ sì mọ̀ ṣe kí ni o ìyẹn náà ní bí ẹ sì mọ̀ ṣe ìyẹn náà ní bẹ́ẹ̀ sì mọ̀ ṣe mi mọ̀ bóyá tabarẹ́ ni tó níbèrè ẹ jẹ́ tún ṣe agbọ́n nìkan bóun tẹ́ bá nílò eléyìí nǹkan èyí tí ò tiẹ̀ ní kílókù ẹ̀ rárá ṣe pé lẹ́yìn sí kò ní kílókù ẹ̀ kò ní coefficient 2 bí báyìí ajá sí pa sọ di plus root 3 àbí plus root 3 ṣùgbọ́n mo fẹ́ kí 2 wá bí báyìí ajá sí pé n tó fi mú mi kọ́ 2 sí báyìí náà mo gbọ́dọ̀ fún arákùnrin yìí náà n tó wá mú mi fún wọn náà 2 tí mo fún wọn yẹn ṣe pé 2 ni ó ti wà nú radical náà ajá sí pé máa gbé jáde yóò máa wà ní denominator ẹ dákun sóyè wa wọn náà ní pé ká pé mo ní root 4 plus root 6 so ti tàbí kí n sọ pé root 5 ṣe pé kò sí 2 mo sì lọ́nà tó yá ni pé ká sọ di 2 ajá sí pé lẹ́yìn ọmọ jẹ́ root 4 plus 2 root 5 pé mo ti fi 2 yẹn sí ibẹ̀ 2 yẹn kò sí bẹ̀ tẹ́lẹ̀ a kàn fi sí ni ẹ wá fi 2 yẹn náà sí bíbáyìí nítorí wá ti mú wa fi sí bíbáyìí náà root 2 ni bó ṣe wà nù yìí nígbà yẹn pé 2 ni radical sì wà ń bẹ̀ náà ó wá wà lókè ajá sí pé a gbọ́dọ̀ gbé jáde so that yóò mọ̀ wà ní kíni o yóò mọ̀ wà ní denominator torí tí bá padà multiply rẹ̀ 2 yẹn ó padà ṣe kíni yóò padà gẹ́ra wọn mo rò bó ti yé mi bá so 2 yẹn ó padà ṣe kíni yóò padà gẹ́ra wọn la fi ṣe mí báyìí ẹ̀gẹ̀tẹ̀ bá wo interṣe mí báyìí nìsín ilé ọmọ jẹ́ kíni o ilé ọmọ á jẹ́ kíni 1 root 2 4 plus what 4 plus what kíni 4 ilé ọmọ jẹ́ ẹ sọ 2 root 3 ẹ wá ronú pé kíni máa multiply pẹ̀lú ara rẹ̀ tí ó mọ̀ fún mi ní kíni o tí ó mọ̀ fún mi ní 3 táì pé tí n bá rò papọ̀ yóò mọ̀ fún mi ní kíni o yóò mọ̀ fún mi ní 4 kíni 1 àti 3 àbí torí 1 times 3 3 1 plus 3 4 yóò máa jẹ́ 1 root 2 root 1 plus root 3 ẹ rí pé kíni ò le rárá
tàbí àwọn àtẹwà ṣe kí ló kọ ẹ̀ fún bẹ̀t kò ní bálàkà ìmú kọ́ ẹpẹ́sẹ̀ mọ́ kọ́ eléyìí nínú exam ni o so ti yẹ wa so ọ̀nà tó yà wọn lẹ́fi ṣe lẹ́fi gbà kọ́ lẹ́ẹ̀kan sí kápá nírú nǹkan báyìí kí n tó ká díẹ̀ tó ń lẹ̀ 7 square root of 7 plus 2 root 10 ìtẹ́ṣe òun náà ni pé kí ni ẹ wò pé ṣé 2 kọ́kọ́ wà ń bí báyìí náà tí 2 bá ti wà ń bí àbùṣebùṣe 10 ní ńkọ́ ẹ wá wo tó wà ní radical pé kí láà máa multiply pẹ̀lú ara rẹ̀ tẹ́ pé yóò mọ̀ fi ṣe kí ni o yóò mọ̀ fún mi ní 10 yìí tẹ́ pé tí n bá rò papọ̀ yóò mọ̀ fún mi ní 7 ó dàbí mo rí pé ẹnìkan sọ pé òun ò gbọ́ ti àárín bíbà yìí ẹ wo bí ta ṣe ń bíbà yìí a ní 9 plus 4 root 5 àbí ní ta ṣe ń bẹ́ẹ̀ ni ẹ mọ̀ jẹ́ ó dàrú so ti yé mo mọ̀ pé 2 gbúdọ̀ wá bíbà yìí bẹ́ẹ̀ kò tí ì sí 2 ń bẹ̀ so ti ajá ti bá kọ ilé yìí yóò mọ̀ jẹ́ kí ni 9 plus 2 times 2 root 5 ẹ̀sọ́ eléyìí di ẹ jẹ́ kó wà ní singular surd ẹgbẹ́ sí surd form ṣe pé 2 root 5 kí ni ó mọ̀ fún wa pẹ̀lú ta kọ́lẹ̀ kan yóò jẹ́ 2 square times what times 5 àbí yóò mọ̀ jẹ́ kí ni 2 square wa 4 àbí 4 times 5 20 mo rò bó ti yọ abáhùn so yóò jẹ́ root 20 so ilé ọmọ ajẹ́ kí ni 9 plus 2 root 20 ẹ wàá ronú ẹ pé kí láàmú multiply pẹ̀lú ara rẹ̀ tí ó mọ̀ fún wa ní kíni o tí ó mọ̀ fún wa ní 20 táyé pé tá bá rò papọ̀ yóò mọ̀ fún wa ní 5 kí nìyẹn 5 àti 4 5 times 4 20 5 plus 4 9 ajá sí pé yóò mọ̀ jẹ́ root 5 plus root 4 mo sọ pé root 5 plus root 4 àti mọ̀ pé 2 ni ilé yóò mọ̀ jẹ́ root 5 plus 2 so ẹ pé kíni ò lè ọkàn gba làákàyè díẹ̀ ni so torí pé àkókò ti lọ púpọ̀ pẹ̀lú ògo Ọlọ́run bá máa dúró sí bíbá yìí lálẹ́ so tabarẹ ẹni tó ní ìbéèrè kan àbí ìbéèrè mìíràn ká gbà sáré ẹni tó ní ìbéèrè so nígbà tí ó bá sí ìbéèrè pẹ̀lú ògo Ọlọ́run bá a máa tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ní set a máa bẹ̀rẹ̀ set ẹ ṣé pọ̀ tí ẹ darapọ̀ mọ́ wa ó dàárọ̀.